sàṣìnù láyé mi o, mú mi délé ògo níjọba ọ̀run. Olúwa jẹ́ n mórí délé, Olúwa jẹ́ n rí lédè sí, má jẹ́ sàṣìnù láyé mi o, mú mi délé ògo níjọba ọ̀run. Lórúkọ Jésù ọ̀run mú wa délé. Lórúkọ Jésù a ó sì rí àánú gbà. Mo kí gbogbo wa bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí afẹ́fẹ́. Ẹ bẹ̀rẹ̀ sí máa bá mi ṣe prógámù yóò dára fún wa ní orúkọ Jésù. Àánú ló kù wá kù. Àánú ló kù ní kù. Ipá mi ti pé. Àánú ló kù ní kù. Ẹ bá máa ṣe prógámù bá ṣe ń wọlé sí orí afẹ́fẹ́. Bí ẹ ṣe ń darapọ̀ láàárọ̀ ẹ máa bá mi ṣe prógámù yìí. Ipá mi ti pé. Bàbá aláàánú ṣàánú mi. Àánú ló kù mí kù. Àánú ló kù mí kù. Àánú ló kù mí kù. Ipá mi ti pé. Àánú ló kù mí kù. Àánú ló kù mí kù. Àánú ló kù mí kù. Ipá mi ti pé. Àánú ló kù mí kù. Àánú ló kù mí kù. Àánú ló kù mí kù. Ipá mi ti pé. Àánú ló kù mí kù. Àánú ló kù mí kù. Àánú ló kù mí kù. Ipá mi ti pé. Bá a ṣe wọlé sórí afẹ́fẹ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àánú ni mo béèrè Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ọba àwọn ọba lógo. Àánú ni mo béèrè o. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ atóbijì. Ká bẹ̀rẹ̀ sí tọrọ fún gbogbo ìdárí ẹ̀ṣẹ̀ wa kọ́lọ́run kó dáríjì wá. Gbogbo àṣìṣe wa pátá kọ́lọ́run kó dáríjì wá. Gbogbo ẹ̀ṣẹ̀ tí a ti fi lójú ògo Ọlọ́run bínú kọ́lọ́run kó dáríjì wá. Àánú sì wà, àánú sì ń fọhùn, àánú ń bẹ. Ẹ jẹ́ ká sọ fọ́lọ́run pé Olúwa jẹ́ kí n rá àánú gbà o. Ẹ̀mí mímọ́ jẹ́ kí n rá àánú gbà o. Ọba tó pọ̀ nípa àti agbára jẹ́ kí n wà lára àwọn tí ó rí àánú gbà lónìí. Àánú gbà náà bẹ̀rẹ̀ sí béèrè fún àánú. Ẹja bẹ̀rẹ̀ sí béèrè fún àánú kí Olúwa fàánú rántí mi. Ẹ̀mí mímọ́ fi àánú rántí mi. Nínú gbogbo ìrìn àjò mi, Olúwa fi àánú rántí mi. Ẹ̀mí mímọ́ ò fi àánú rántí mi. Jẹ́ kí n rí àánú gbà láyé. Nínú gbogbo ìrìn àjò mi, ní gbogbo ọ̀nà mi, Olúwa fàánú rántí mi. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí béèrè fún àánú. God will remember you before ending of this year. Kí ọdún yìí tó parí, Ọlọ́run yóò rántí rẹ. Ní gbogbo ọ̀nà rẹ, Ọlọ́run yóò rántí rẹ lórúkọ Jésù. Lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ó ra àánú gbà ní gbogbo ìrìn àjò rẹ. Ẹ jẹ́ á béèrè fún àánú kí Olúwa fàánú rántí mi. Ó fi àánú rántí Hánà. Hánà dọlọ́mọ. Ó fi àánú rántí Jábésì. Ayé ẹ̀ yí padà. Ẹ jẹ́ á sọ fún Olúwa pé Olúwa fàánú rántí mi. Ẹ̀mí mímọ́ fàánú rántí mi. Ayérayé fàánú rántí mi. Àánú ló kù mí kù. Ní ìtókù kọ́dún ìparí, ipá mi ti pín o. Àánú ló kù mí kù. Olúwa bẹ̀rẹ̀ sí fi àánú rántí mi. Níbikíbi tí mo wà, bẹ̀rẹ̀ sí béèrè fún àánú. Pé ọdún yìí ti ń tán lọ Olúwa. Ṣùgbọ́n àánú ni mò ń fẹ́. Olúwa fàánú rántí mi. Ẹ̀mí mọ́ fi àánú rántí mi. Àánú ló kù mí kù. Ipá mi ti pín o. Àánú ló kù mí kù Olúwa. Kò sí tí mo lè dá ṣe. Ipá mi ti pín Olúwa. Fàánú rántí mi o. Ó yẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí béèrè fún àánú. Pé àánú ni o lọ́lọ́run fẹ́ fi rántí ẹ lónìí. Nínú ìrìn àjò tòní,
àánú lọ́lọ́run fẹ́ fi rántí ìdílé rẹ, àánú lọ́lọ́run fẹ́ fi rántí èmi àti ẹ, torí o ti sa gbogbo agbára, o ti sa gbogbo ipá, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí ọ̀nà àbáyọ. Ẹja sọ fún Olúwa pé Olúwa fi àánú rántí mi, torí ipá mi ti pin o, ọgbọ́n orí mi ti pin, àánú ni mo béèrè fún. Bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa fàánú rántí mi, nítorí àánú ló kù mí kù báyìí. Kò sí tí mo lè dá ṣe, kò sí ọgbọ́n tí mo lè ta mọ́, àánú ni mo béèrè fún. Olúwa bẹ̀rẹ̀ sí fi àánú béèrè lọ́wọ́ Olúwa, bẹ̀rẹ̀ sí fi àánú béèrè lọ́wọ́ ọba àwọn ọba, pé àánú ni mo béèrè fún. Olúwa bẹ̀rẹ̀ sí fàánú béèrè, bẹ̀rẹ̀ sí fàánú béèrè. Àánú wà o, àánú sì ń bẹ. Ọlọ́run fi àánú bẹ àwọn ènìyàn ẹ̀ wò. Ní ìtòkù kọ́dún ìparí, Olúwa jẹ́ n rí àánú gbà. Ní gbogbo ọ̀nà mi àánú sì wà Olúwa, àánú sì ń bẹ. Olúwa jẹ́ kí n rí àánú gbà. Jẹ́ kí ìdílé mi rí àánú gbà ní ìtòkù kọ́dún ìparí. Olúwa mo fẹ́ fi ayọ̀ àti ìdùnnú wọnú ọdún tuntun ni. Jẹ́ n rí àánú gbà Olúwa, jẹ́ n rí àánú gbà ẹ̀mí mímọ́. Ẹbẹ̀ sí bọ́ Ọlọ́run sọ̀rọ̀ pé ní ìtòkù kọ́dún ìparí, Olúwa jẹ́ kí èmi àti ìdílé mi ó rí àánú gbà. Ó fàánú rántí Nóà, ó yọ jáde lẹ́nu ẹja. Ó fàánú rántí Ábúráhámù, ó fàánú rántí Sárà. Olúwa fàánú rántí mi. Ó fàánú rántí Hánà, Olúwa fàánú rántí mi. Olúwa fàánú rántí mi. Réṣẹ́lì ra àánú gbà, Olúwa jẹ́ kémi náà ra àánú gbà. Ẹbẹ̀ sí bọ́ Ọlọ́run sọ̀rọ̀ ní gbogbo ọ̀nà mi. Àánú ló kù mí kù, àánú ló kù mí kù, àánú ló kù mí kù, ipá mi ti pin. Àánú ló kù mí kù, àánú ló kù mí kù, àánú ló kù mí kù, ipá mi ti pin. Ṣàánú mi. Àánú ló kù mí kù, àánú ló kù mí kù, àánú ló kù mí kù, ipá mi ti pin.
ká bẹ̀rẹ̀ sí béèrè fún àánú. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí béèrè fún àánú pé Olúwa jẹ́ ráàánú gbà ní gbogbo ọ̀nà mi. Ẹ̀mí mímọ́ jẹ́ kí n ráàánú gbà ní ìtókù kọ́dún yìí parí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé ayérayé ọba àwọn ọba ní ìtókù kọ́dún yìí parí jẹ́ kí n ráàánú gbà. Jẹ́ kí èmi àti ìdílé mi ráàánú gbà. Jẹ́ kí àwọn ọmọ mi ráàánú gbà. Ní orúkọ Jésù bẹ́ẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ yìí ẹ ó rí àánú gbà. Ní orúkọ Baba Ọmọ àti Ẹ̀mí Mímọ́ ẹ ó rí àánú gbà. Àánú Ọlọ́run kò ní fi ìdílé yín sílẹ̀ ní orúkọ Jésù Kristi olùgbàlà. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sórí afẹ́fẹ́ lónìí. Yóò dára fún wa ní orúkọ Jésù. Gbogbo ohun tí ẹ ti béèrè yìí lórúkọ Jésù ọ̀run yóò fi fún wa. Lórúkọ Jésù a ó sì rí ojú rere rẹ̀. Ní ìtókù kọ́dún yìí parí èmi àti yín àti ìdílé wa a ó rí àánú gbà. A ó rí ojú rere Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe prógráàmù yìí yóò dára fún yín ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi tẹ like àti love yóò dára fún yín ní orúkọ Baba Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ẹ ó rí àánú gbà lórúkọ Jésù. Ní ìtókù kí oṣù yìí parí mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè ẹ ó rí àánú gbà lórúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ ó rí ojú rere àti àánú Ọlọ́run. Ẹ ó rí ìbùkún Ọlọ́run gbà. Láàárọ̀ yìí a fẹ́ gbàdúrà pé Olúwa yóò rántí mi. God will remember you before ending of this year. Olúwa yóò rántí mi kí ọdún yìí tó parí. Olúwa yóò rántí mi kí ọdún yìí tó parí. Nínú Bíbélì ẹ jẹ́ ká wò ó. Ọlọ́run rántí àwọn kan nínú Bíbélì. Ọlọ́run rántí Noah nínú Bíbélì. Ọlọ́run rántí Abrahamu. Ọlọ́run rántí Rachel. Ọlọ́run rántí Hannah. Ọlọ́run rántí Sarah. Tá a bá ní ká máa kà lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí Ọlọ́run ṣíwé ìrántí kan. Mo sọ lórúkọ Jésù kí ọdún yìí tó parí ọ̀run yóò ṣí ìwé ìrántí kan ìwọ náà. Ọ̀run yóò ṣí ìwé ìrántí kan ìdílé rẹ. Ọ̀run yóò ṣí ìwé ìrántí kan àwọn ọmọ rẹ. Ọ̀run yóò ṣí ìwé ìrántí kan ọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Nítorí kí la ṣe fẹ́ kí Ọlọ́run ṣí ìwé ìrántí kan wá? Why did you want God to remember you? Why? What is the reason? It's because of your destiny. Nítorí kí ni ògo rẹ ló ṣe fẹ́ kí Ọlọ́run kó ṣí ìwé ìrántí kan ọ́? Nítorí kí Ọlọ́run lè mú ìtìjú àti ẹ̀gàn kúrò. Kó mú ìtìjú àti ẹ̀gàn. You want God to remove shame in your life. That is why you need to pray this prayer this morning that God, àánú ló kù mí kù. Mo fẹ́ kó wá fi àánú rántí mi. Ní ìtókù kọ́dún ìparí Olúwa. Ẹ já sọ di àdúrà pé Olúwa bẹ̀rẹ̀ sí fi àánú rántí mi ní gbogbo ìrìn àjò mi. Ní gbogbo ibi tí mo bá ń lọ, ó ti ṣèlérí pé ó rántí mi kí ọdún yìí tó parí. Olúwa rántí mi. Ẹ̀mí mọ́ rántí mi. Ayérayé rántí mi. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀ ní gbogbo ọ̀nà ìrìn àjò wa. Ìdí wo la ṣe fẹ́ kí Ọlọ́run rántí wa? Nítorí kí ọ̀nà wa lè tọ́, kí ayé wa kó lè yí padà sí rere, kí ìfọ̀kànbalẹ̀ lè dé bá ayé wa la ṣe fẹ́ kí Ọlọ́run rántí wa láàárọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú túbú òkùnkùn. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àìsàn. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ìlera. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú rọ́jú jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ló ń wá iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ń wá ọkọ. Ọ̀pọ̀lọpọ̀ ló wà ń lo òyìnbó tó ń wá ìwé ìgbélú. Ọ̀pọ̀lọpọ̀ ló ń wá físà tí ò tí ì rí gbà. Ọlọ́run náà ó ṣíwé ìrántí kàn ọ́ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ní ìyá àti bàbá tó wà lábẹ́ òun tí wọ́n ń gbàdúrà pé kí àwọn ọmọ rí ọkọ. Ọlọ́run yóò ṣíwé ìrántí kàn wọ́n kí ọdún yìí tó parí ní orúkọ Jésù. Ọ̀run yóò ṣíwé ìrántí kàn wọ́n. Nígbà tí Ọlọ́run lè ṣíwé ìrántí kan Jósẹ́fù nínú túbú. Lórúkọ Jésù lónìí mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè ọ̀run yóò ṣíwé ìrántí kàn. Ayé ò bọ yọ̀ ní orúkọ Jésù. Àwọn ènìyàn ò bọ yin Ọlọ́run lógo. Wọ́n ó rí ọwọ́ Ọlọ́run nínú ayé rẹ ní orúkọ Jésù. Wọ́n ó rí ọwọ́ Ọlọ́run nínú ayé rẹ. Nítorí kí ni àwọn ènìyàn ṣe ń gbàdúrà pé Olúwa rántí mi, remember me o Lord. Nítorí pé àwọn ọmọ wa a fẹ́ kí wọ́n wà nínú ìpọ́njú, a ò fẹ́ kí wọ́n wà nínú ìgbèkùn òkùnkùn. Ó ní a ṣe gbọ́dọ̀ gbàdúrà yìí láàárọ̀ yìí dáadáa pé Olúwa mo fẹ́ kó o rántí mi. Ẹ̀mí mímọ́ mo fẹ́ kó o rántí mi. Ẹ má bínú sí ohùn mi láàárọ̀ yìí. Ṣé ẹ ti gbọ́? Ẹjọ́ yóò dára fún wa. Òtútù èmi ò láìkì òtútù yìí ṣọ̀rẹ́ mi. Tó tútù díẹ̀ bá ti lè mú mi. Ìwọ̀nba òjò tó rọ̀ ń bí tí mo rìn nínú òjò òun ló fa ohùn mi. Ẹ má bínú, ẹ bá mi manage ẹ̀ bẹ́ẹ̀. Tẹ bá rí pé ẹ gbọ́ mi dáadáa ẹjọ́ yóò dára fún wa lórúkọ Jésù. Ẹ bá mi manage ẹ̀ bẹ́ẹ̀. A ó ra àánú gbà. Ọlọ́run fẹ́ rántí wa lónìí. Ọlọ́run fẹ́ rántí ìdílé rẹ lónìí.
òun ló rí i pé mo máa ń tẹnu mọ́ àwọn nǹkan kan àwọn ènìyàn máa ń ṣe kíní kan wọ́n máa ń dákúdájí nínú àdúrà ní èyí tí kò dáa wọ́n máa ń dákúdájí nínú àdúrà ẹni tó ń dákúdájí nínú àdúrà ò lè rí nǹkan kan gbà kò lè rí nǹkan kan gbà kò lè rí nǹkan kan gbà lọ́dọ̀ Ọlọ́run o ò gbọ́dọ̀ dákúdájí nínú àdúrà o ò gbọ́dọ̀ máa dúró de ọjọ́ àkànṣe àdúrà nìkan this is a special prayer mo ní láti join it from A to Z o kàn ń waste àkókò ẹ níwájú Ọlọ́run ni torí ó mọ̀ pé ẹlẹ́tàn jẹ ní ọ́ ó mọ̀ pé n tó fẹ́ gbà lọ́wọ́ òun Ọlọ́run ò fẹ́ fún ọ ní nǹkan lásán Ọlọ́run fẹ́ kó o sin òun ni Ọlọ́run ò fẹ́ rántí ẹ lásán ó fẹ́ kó o sin òun ni ṣé ẹ rí òtítọ́ yìí ẹni tó bá ti lè tẹ̀lé òtítọ́ yìí yóò rí ọwọ́ Ọlọ́run nínú ayé rẹ̀ agbára Ọlọ́run sì wà mo post nǹkan kan sórí WhatsApp status mi ẹni ó ní ìgbàdúrà fún obo wá fún mo wá gbàdúrà mo wá fún ní àìsà 45 ó wá kà á ó wá pe ẹni tó ní kó pè mí pé Bible verse sí ẹni fún mi kò sí ìwòsàn nínú ẹ ẹni wá pa mí tí bá fi tinútinú mi fún ọ pé lọ lo àìsà 45 ntí Ọlọ́run fi pè mí ni tí mo fi tinútinú fún ọ tó o sì gbàgbọ́ ó rí ọwọ́ Ọlọ́run ẹni ẹ wá pè mí pé ẹ sà bóyá ẹ ṣe mistake ó ní fast bible tí bible fast ẹ fún òun kò sí àdúrà ìwòsàn nínú ẹ àdúrà ìwòsàn kò mọ̀ pé n tó wà láti àìsà 45 títí dé òpin ìwòsàn ni ìgbàlà ni ìyanu ni mírèkù ni ìtẹ̀síwájú ni kò mọ̀ mo wá ní mi ò ṣe mistake pé ní tí Ọlọ́run ní kí n fún ni kó lọ kà á ó ní mo post ara testimony ẹ̀ sí orí WhatsApp status mi ó ní cancer yẹn gbà tó ń lọ sí hospital wọ́n ló ti wà smallest pé in the next week 2 weeks tó ń bá tó máa lọ yóò ti disappear lórúkọ Jésù yóò sì rí bẹ́ẹ̀ cancer tó jẹ́ pé ó ti fẹ́ gbẹ̀mí ẹ̀ ọmọ yẹn sọ pé ṣe rí àwọn àìsàn yìí òkùnkùn ni àwọn ẹ̀mí òkùnkùn ni ṣùgbọ́n tó bá ti ń ṣe dákúdájí nínú àdúrà o ò lè rí nǹkan kan lórí òkè àánú ìtúsílẹ̀ o ló máa ń ṣe mí tí ẹlòmíì ó pè mí tí mi ní gbé kọ ẹ̀ lórí mo mọ̀ pé dákúdájí ni ọ́ ẹ wo bí ohùn mi ṣe há ẹ̀yin náà kájẹ́ fi rora wa kẹ́ ẹ wá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run bí mo ṣe ń bọ̀ láti ibi iṣẹ́ ní láàárọ̀ ìgbẹ́ tí mo jókòó síbi 30 minutes ni mo fi change ṣe gbogbo tí mo ṣe. kí èèyàn kan wá pè mí kó jẹ́ Yorùbá máa ń lo slang kan pé aláràká àwọn tó máa ń ṣe window shopping wòlíì kí wọ́n á fi àkókò mi lẹ̀ bíi 20 minutes láti máa gbàdúrà fún kó wá mọ̀ Jésù kó tún máa lè tẹ̀lé Ọlọ́run tó bá jẹ́ yìí náà bó o lẹ́ ṣe rò wọn lẹ́nu mi hàn ní dádì mo dẹ̀ pé yẹn ẹgbẹ́ kọ́ mi mo mọ̀ ọ́ ní ṣe gbé kọ́ rẹ̀ ebi yìí ṣe wòlíì tí ń parọ́ ìnídìí owó rẹ̀ ìnídìí bàtà rẹ̀ ìnídìí aṣọ rẹ̀ ìnídìí ìdámẹ́wàá rẹ̀ ìnídìí ọ́fìrìn rẹ̀ kí ni ó wàá mú mi parọ́ fún ọ kí ni ó mú mi máa ń lè sòótọ́ fún ọ. Ọlọ́run fẹ́ rántí ẹ láàárọ̀ yìí ṣùgbọ́n ìwọ fúnra rẹ gbọ́dọ̀ gbégbèsè tí Ọlọ́run ó fi rántí rẹ ẹ wo àwọn tá a sọ nínú Bíbélì pé Ọlọ́run rántí wọ́n gbégbèsè ni. Obìnrin orísun ẹ̀jẹ̀ gbégbèsè ó fọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀. Bátílómì ó gbégbèsè ó pariwo Jésù ṣàánú fún mi. Kò gbégbèsè dákúdájì ẹ wo Áánà ẹ wo ọdún tó ti ń lọ sí Sílò kò rí nǹkan kan gbà ó ń lọ kò rí nǹkan kan gbà àfìgbà tí Ọlọ́run rántí rẹ̀ tó bá yẹ kó ó stọ́ọ̀pù lágbede méjì ó ṣeé ṣe kọ́lọ́run mọ́ lè rántí Áánà. Ọlọ́run fẹ́ rántí rẹ lónìí Ọlọ́run fẹ́ rántí ọmọ rẹ lónìí Ọlọ́run fẹ́ rántí ìdílé rẹ lónìí. Ìwọ tó o bá ti ṣiṣẹ́ fọ́lọ́run lórí òkè àánú ìtúsílẹ̀ o ò lè rí nǹkan kan lọ́wọ́ Ọlọ́run. Tó o bá ti tẹ̀lé Ọlọ́run kó o mọ̀ pé ṣé o ní alágbára kó o lè rí nǹkan kan wọ́n wé ṣàkókò rẹ̀
orin tí àkọ́kọ́ tí mo kọ́kọ́ play nígbà tí mo bẹ̀rẹ̀ program ó ní olúwa jẹ́ mórí délé má jẹ́ ṣàṣìnù nínú ayé èmi ò fẹ́ ṣàṣìnù òun ni mo ṣe máa ń sọ òtítọ́ mo fẹ́ mórí délé mo fẹ́ déjọba ọ̀run torí ohun gbogbo ayé yìí àfi ayé yìí kò sí tí ó bá mi déjọba ọ̀run o ó ní olúwa jẹ́ mórí délé má jẹ́ ṣàṣìnù níjọba rẹ̀ olúwa jẹ́ mórí délé ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run wọn rẹ́dì láti mórí délé wọn ò ní sòótọ́ wọn ní sọ òtítọ́ tí ọlọ́run ó fi rántí rẹ̀ ìwọ tó wà nínú ẹ̀ṣẹ̀ tó ní kọ́lọ́run rántí rẹ̀ ìwọ tó fi gbogbo wákàtí ọjọ́ ayé sùn oníkọ́lọ́run rántí rẹ̀ ó fi wákàtí ọjọ́ ayé jẹun oníkọ́lọ́run rántí rẹ̀ wọ́n máa ń sọ kìnnìkan pé aláàánú lọ́lọ́run irọ́ ni o ọlọ́run láàánú lóòótọ́ ṣùgbọ́n ní òun ó ṣàánú fún àwọn tó ń ṣàánú fún àwọn wo ló wá rò pé yóò ṣàánú fún àwọn tó ń sìn àwọn tó mọ̀ àwọn tó gbàgbọ́ nínú ẹ̀ àwọn ni yóò ṣàánú fún. bíbélì yóò yẹ kó yé wa ó ní èmi ó ṣàánú fún àwọn tèmi ó ṣàánú fún ìwọ tó ń sìn yóò ṣàánú fún ọ ní tó ń sọ fún wa ní ìwọ tó mọ̀ yóò ṣàánú fún ọ ìwọ tó sinmi tọ̀sán-tòru tó ń pè yóò ṣàánú fún ọ ṣùgbọ́n wọ́n tó jẹ́ pé o ò pé ó kàn fi ṣàwẹ́wà ni wọ́n ṣáà ní prógráàmù wà níbi kan jẹ́mi náà ó gbù ó bóyá yóò dá mi lóhùn wà á béèrè lọ́wọ́ mi. ọlọ́run fẹ́ràn rẹ ó sì fẹ́ràn ìdílé rẹ ọlọ́run ṣetán láti bẹ̀ ọ́ wò nǹkan tó ń gbọ́ lẹ́nu mi word of encouragement ni èmi encourage wa gẹ́gẹ́ bí ọlọ́run ṣe rán mi ni kó lè bá rántí èmi àti ẹ ní ìwọ̀nba èyí tó kù kọ́dún ìparí ọlọ́run yóò rántí rẹ ọlọ́run yóò rántí ìdílé rẹ ọlọ́run yóò rántí àwọn ọmọ rẹ ọ̀pọ̀lọpọ̀ wa la wà lábẹ́ ohùn yìí a fẹ́ kí ọlọ́run rántí wa ṣùgbọ́n ṣé àwa náà ṣetán ẹ wo Ṣédákì Méṣákì àti Àbẹ́dínígò nínú iná ìléru ọlọ́run rántí wọn ṣé wọ́n wá rò pé ọlọ́run ò lè rántí rẹ ni iná wo ló ń jú ọ ogun wo ló ń jà ọ́ tó fi ń sun ẹkún kí ni tó ń ṣẹlẹ̀ nínú ayé rẹ lọ́wọ́lọ́wọ́ tó rẹ ènìyàn bá sọ tó jẹ́ pé ìnira ni ọlọ́run náà ti ṣetán láti rántí rẹ ọlọ́run ti ṣetán láti rántí rẹ àwọn ìka ènìyàn wọ́n máa ń fẹ́ kéèyàn fi ìnira lògbà wọ́n máa ń fẹ́ kéèyàn máa rí ògo lò ṣùgbọ́n ọlọ́run ní òun rántí Hánà lónìí òun ò rántí rẹ ó rántí Ábúráhámù ó lóun ò rántí rẹ ẹ̀yin tẹ́ wà lábẹ́ ohùn yìí ẹ bá mi ṣí bíbélì yìí sí Genesis chapter 19 Genesis chapter 19 ẹ má bínú ṣe ẹ̀ ń gbọ́ ohùn mi ẹ sábà mi manage ẹ̀ bẹ́ẹ̀ láàárọ̀ yìí yóò dára fún wa lórúkọ Jésù Genesis chapter 19 Genesis chapter 19 verse 29 Genesis chapter 19 verse 29 ó sì ṣe nígbà tí Ọlọ́run ru ìlú tó run ìlú agbègbè wọn ni Ọlọ́run rántí Ábúráhámù ó sì rán Lọ́ọ̀tì jáde kúrò láàrin ìparun náà nígbà tí ó run ìlú wọn nínú èyí ni Lọ́ọ̀tì gbé ti jókòó ṣètìgbọ́ Ọlọ́run rántí Ábúráhámù ó rántí ẹ̀ Ọlọ́run náà tó rántí Ábúráhámù yìí ó ti ṣetán láti rántí èmi àti ẹ náà ó ti ṣetán láti rántí ìdílé wa ṣùgbọ́n àwa gan gbọ́dọ̀ rántí Ọlọ́run nípa ìrántí Ọlọ́run ni pé kò gbọ́dọ̀ rẹ̀ ọ́ nínú àdúrà kò gbọ́dọ̀ rẹ̀ ọ́ nípa àti gba àwẹ̀ kò gbọ́dọ̀ rẹ̀ ọ́ nípa àti bá Ọlọ́run sọ̀rọ̀ má jẹ́ kí wòlíì máa tàn ọ́ jẹ mọ́ àwọn pásítọ̀ yìí má jẹ́ wọn ó sọ ọ́ di àmì nìkan mọ́ ìwọ náà gbàdúrà dánú lọ́nú ọkàn rẹ pé mo fẹ́ bọ́ Ọlọ́run sọ̀rọ̀ ó wá gbọ́dọ̀ máa ṣe nǹkan kan ó gbọ́dọ̀ máa ṣe ìfẹ́ Ọlọ́run ẹja síbẹ̀lì wá sí Exodus chapter 2 verse 24 Exodus chapter 2 verse 24 Ọlọ́run sì gbọ́ ìrora wọn Ọlọ́run sì rántí májẹ̀mú rẹ̀ pẹ̀lú Ábúráhámù pẹ̀lú Ísákì pẹ̀lú Jákọ́bù ṣètìgbọ́ Ọlọ́run ṣe kí ni ó rántí májẹ̀mú rẹ̀ lónìí lórúkọ Jésù ọ̀run yóò rántí májẹ̀mú tó bá ìwọ náà dá gbogbo wa nígbà tá à ń bọ̀ nínú ayé
Ọlọ́run bá wa dá májẹ̀mú tó sì bá wa dá ní májẹ̀mú rere ṣùgbọ́n ọwọ́ àwọn tá a dé sí àwọn ni wọ́n ní wá lára ṣùgbọ́n Ọlọ́run ní òun rántí o Ọlọ́run sì gbọ́ ìrora wọn màmá àti bàbá ìwọ tó wà lábẹ́ òun lórúkọ Jésù lónìí Ọlọ́run yóò rántí ìrora rẹ gbogbo ìrora tó lè máa là kọjá níbikíbi tó wà Ọlọ́run yóò gbọ́ ìrora rẹ lónìí Ọlọ́run sì rántí májẹ̀mú rẹ̀ pẹ̀lú Ábúráhámù pẹ̀lú Ísákì pẹ̀lú Jákọ́bù ó rántí májẹ̀mú Ọlọ́run rántí májẹ̀mú tó bá wọn dá pé èmi ti rántí yín o ìrora tó ń là kọjá yìí màmá èmi ò mú kúrò lónìí mo rò pé mò ń ṣàdúrà fún èèyàn ni mo rò pé àwọn tí mò ń ṣàdúrà fún wọn ṣàmì ó ní wọn mú ìrora yìí kúrò lónìí ìpọ́njú yìí ẹkún àti òṣè yìí òun ó mú kúrò lónìí àìrọ́mọbí àìrọ́kọfẹ́ àìníyàwó àìníṣẹ́ àìníwèé ìgbélú òun ó mú kúrò lónìí àìrí físàgbà òun ó mú kúrò lónìí àmúbọ́ àlákàlà òun ó mú kúrò lónìí Ọlọ́run ń ṣe ìlérí yìí fún èmi àti yín Ọlọ́run rántí Rachel tí wọ́n sọ pé kò lè bímọ Ọlọ́run rántí Rachel lóyún ó bímọ Rachel lóyún ó bímọ ó bí Joseph Ọlọ́run aláàánú ni táwa ni ò lè rántí ta ni ò lè rántí Ọlọ́run tó rántí èmi mo ti sọ fún yín láìmọye ìgbà Rẹ̀mí ẹmọ elébi Rẹ̀mí tí kì í ṣe àlá o kéèyàn dúró báyìí kó ní orí ó ní bọ́dí kò lè ń jìn you and you want to marry my daughter orí ó ní bọ́dí kò lè ń jìn Ọlọ́run wá rántí mi bọ́dí wà lónìí engine náà sì tún wà gbogbo ẹ wá ń ṣiṣẹ́ fún Ọlọ́run lónìí ṣùgbọ́n nígbà tèmi Ọlọ́run ò tí ì rántí ẹ̀mí náà ńgbà náà àwọn nǹkan yìí ò ṣiṣẹ́ fọlọ́run gbogbo bọ́dí àti engine yìí ò ṣiṣẹ́ fọlọ́run wọ́n ṣiṣẹ́ nínú ẹ̀ṣẹ̀ ni òun lọ́lọ́run ò ṣe rántí mi ìwọ náà tó bá ti kó nínú ẹ̀ṣẹ̀ yìí Ọlọ́run yóò rántí rẹ̀ Rẹ̀mí ọmọ elébi kí ni bọ̀bọ̀ elébi tún wá bọ̀ yìí bọ̀bọ̀ elébi ló tún bọ̀ yìí Rẹ̀mí tí kò lè dá owó lé san ṣùgbọ́n nǹkan kan ló fi ìyà jẹ mí nígbà náà àwọn nǹkan tó fi ìyà jẹ mí àgbèrè ìrédìí òru ọtí mímu ilé babaláwo lílọ ilé àáfàá àbọ̀rìṣà ilé pásọ̀ àbọ̀rìṣà ilé pásọ̀ alágbèrè ibẹ̀ lèmi náà nìyà ti fi ń jẹ mí tí ò fi rántí mi ìwọ tí wọn náà wà lábẹ́ ohùn tó o bá ti kúrò nínú àwọn nǹkan yìí Jésù ó rántí rẹ̀ ẹ̀mí mímọ́ ó rántí rẹ̀ ọba àwọn ọba yóò rántí rẹ̀ ẹja síbélì wá sí Genesis chapter 30 verse 22 ẹ má bínú o ṣé ẹ ń gbọ́ mi ẹ jọ̀ọ́ ẹ má bá mi manage ohùn mi lónìí Genesis chapter 30 verse 22 Ọlọ́run sì rántí Rákẹ́lì Ọlọ́run sì gbọ́ tirẹ̀ ó sì ṣí ní inú Ọlọ́run rántí Rákẹ́lì ó ṣí nínú ó fi bí Jósẹ́fù Ọlọ́run rántí Hánà ó rántí Sérà ó rántí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣùgbọ́n à ń sọ̀rọ̀ lórí Rákẹ́lì Ọlọ́run rántí Rákẹ́lì Ọlọ́run sì gbọ́ tirẹ̀ ó sì ṣí ní inú and God remembered Rachel and God opened her womb. Ọlọ́run rántí rẹ̀ ìwọ náà Ọlọ́run fẹ́ rántí rẹ̀ lónìí àwọn ìdí tí Ọlọ́run ò ṣe rántí rẹ̀ ni pé o wà nínú ẹ̀ṣẹ̀ oníbínú ni ọ́ inú máa bí ọ ní gbogbo ìgbà inú rẹ kì í dùn sí nǹkan ọmọnìkejì inú rẹ kì í dùn sí ọmọnìkejì tẹ̀síwájú ẹ̀tàn wà nú ayé rẹ nígbà tó bá fẹ́ rí nǹkan gbà lọ́wọ́ ọmọnìkejì ló máa ń ṣojú rere sí i gbogbo advice burúkú tó ń gbọ́ olóba yí ẹ jẹ́ òun ni ò jẹ́ kọ́lọ́run ó ti rántí rẹ̀ inú líle òun ni ò jẹ́ kọ́lọ́run ó ti rántí rẹ̀ ẹ̀mí ìbínú yìí òun ni ò jẹ́ kọ́lọ́run ó rántí rẹ̀
Ọlọ́run tiẹ̀ wá rántí ìwọ ṣùgbọ́n gbà tó délẹ̀ lérí ǹjẹ́ ìyà ò tún máa jẹ ọ́ níbẹ̀ torí àwọn nǹkan tó yẹ kọ́lọ́run rántí láti sọ̀pọ́ọ̀tì ẹ nílẹ̀ lérí tó wà ó ti fi ìwà ẹ̀ṣẹ̀ ìwà ìbínú àìfẹ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run àìgbọ́ràn sí Ọlọ́run lẹ́nu ó ti jẹ́ kí kọ́lọ́run gbàgbé rẹ̀. Ṣẹ̀rí orí òkè àánú ìtúsílẹ̀ òtítọ́ pọ́nbélé ọ̀rọ̀ Ọlọ́run ni ó gbọ́ níbí. Ọjọ́ tí mo gba ìpè March 19 tí mo gba ìpè tí mo máa ń ṣagídí pé èmi ò gbóhùn Ọlọ́run o èmi ò gbóhùn Ọlọ́run o Ọlọ́run ò lò mí ẹ̀rọ dà mí láàmú jàre. Òyìnbó wàá sọ fún mi òyìnbó ó dì mọ́ mi nínú ṣọ́ọ̀ṣì láàrin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pásítọ̀ yìí ó sì dìde òyìnbó ó sì dì mọ́ mi ìyàwó mi kú wà ń bẹ̀ lọ́jọ́ náà tí n bá parọ́ ó sì wà lábẹ́ ohùn ó sì dì mọ́ mi báyìí ó tó 5 minutes ó sì pé pásítọ̀ wa ó ní Sarah come here ó ní this man is he a man of God? Sarah ní no ó ní I feel the spirit of God in you ó ní your heartbeat is beating with my heartbeat God is telling me you are a pastor. Mo tún gbọ́n rí mo ní náà mi ò ṣe pastor o mo náà wọ́n jẹ mi ò ṣe pastor o nítorí kí ni ìṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe pastor nítorí àfi àyè. Ọlọ́run náà sì rántí mi nítorí agídí nítorí ìbínú Ọlọ́run náà sì gbàgbé mi. Ṣé nǹkan ikọ́ ni ò jẹ́ kọ́ Ọlọ́run ti rántí ìwọ náà? Ìwọ ọmọ wo bí ìyá àti bàbá ṣe ń jìyà gbàdúrà gbààwẹ̀ nítorí rẹ. Ṣé ẹ̀mí agídí inú àti ìbínú ikọ́ ni ò jẹ́ kọ́ Ọlọ́run ti rántí rẹ? Mo gbàdúrà fún àwọn kan wọ́n ń wá ọmọ. Ọlọ́run yìí tóbi gan. Ó wá dọjọ́ kan kí ló dé gbogbo àwọn tí mò ń gbàdúrà fún dádì mo lóyún o dádì mo ti lóyún o dádì mo ti lóyún o. Mo wá wò pé kí ló dé tí tàwọn tìdílé ìfi wá nílé Ọlọ́run tó ò ṣe. Ọlọ́run á ní ọ̀la lọ síbẹ̀ ṣùgbọ́n ó tó bá lọ ò gbọ́dọ̀ sọ fún wọn pé ò ń bọ̀. Kí ló dé Olúwa? Hello ṣe wà ń lé láago 12 ọ̀la mo fẹ́ gbàdúrà fún yín inú ilé lẹ́sìn gbọ́dọ̀ wà ẹ gbọ́dọ̀ lọ bí iṣẹ́ ẹ gbọ́dọ̀ lọ bí kankan. Màá pè yín tó bá ti di aago 12 gẹ́gẹ́ màá gbàdúrà. Mo sì gbé mọ́tò mi níjọ́ kejì kúrúmù kókókókó wọ́n sì ṣílẹ̀kùn. Hello pásítọ̀ ẹ sọ pé ẹ ń bọ̀ mo ní mi ń sọ ẹ̀já gbàdúrà a sì gbàdúrà títí tí mo fi bírèkì nírọ̀lẹ́. Lẹ́yìn oṣù 2 wọ́n sì pè mí pé ìyàwó mi ó ṣe báyìí wà dúpẹ́ Olúwa. Òun rán ìyàwó wa sọ pé tá a bá ń bọ̀ lọ́dọ̀ mi àwọn ó jà dọ́dọ̀ mi ni tí n bá ń bọ̀ ó dìgbà tí n bá gbọ́ táwọn bá gbọ́ kókókó lẹ́nu ọ̀nà káwọn tó stọ́ọ̀pù ìbínú àti ìjà. Mo wá ní Ọlọ́run àṣédìí tó ṣe ní ìgbọ́dọ̀ dágbére tí n bá ń lọ bẹ̀rẹ̀. Ẹ wo tí ẹ̀mí òkùnkùn fi ìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ tí ò jẹ́ kọ́lọ́run rántí wa. Ìwọ náà jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ ó ní jáwọ́ nínú ẹ̀ṣẹ̀ oró ikú tó pani ni sá fún ẹ̀ṣẹ̀ sá fún ẹ̀ṣẹ̀ sá fún ẹ̀ṣẹ̀ oró ikú tó pani ni sá fún ẹ̀ṣẹ̀. Nígbà tó jẹ́ pé àwọn orin tó yá gbọ́ àgbọ̀mọ̀ Wizkid Paso orin tá à ń gbọ́ nìyí. Àwọn orin tó yẹ pé ìgbà tó bá gbọ́ tán ò ní rọrùn sùn ó ẹ̀ẹ́dì sínú àdúrà àti àwẹ̀ ni àgbọ̀mọ́ lónìí. Bàbá mi Òjó Adé gbogbo ń tábí wọn kan wọ́n láwọn orin tá à ń gbọ́ lónìí orin táwa náà ń jó sí tí ó sì mọ ti àwọn èèyàn wọnú iná òun là ń jó sí ni àwọn onígbàgbọ́ ń gan kọ àwọn kìrìsìtẹ́nì olórin orin tí ò ní mísí nínú òun ni wọ́n ń kọ. Dáhùn gbọ́ orin yìí bó ló ṣe gbọ́rú orin yìí tó ò ní lè gbàdúrà tí ẹ̀mí Ọlọ́run ò ní tí o lè dá gbàdúrà. Tí spirit Ọlọ́run ò ní fall upon you láti ó yá let me pray. Ipá mi ti pín. Àánú mi ò béèrè fún lónìí tó Olúwa. Àánú mọ̀ ló kù mí kù. Ipá mi ti pín Olúwa rántí ìwé. Ẹ̀mí mímọ́ rántí ìdílé mi. Rántí èmi àti ọmọ mi. Ipá mi ti pín Olúwa mo ti gbìyànjú. Ọ̀pọ̀ ló ti kú láì ráàánú gbà.
ọ̀pọ̀ ló ti kú tí òun àrántí rẹ̀. Ẹ wò ó, Ọlọ́run ò rántí Nábọ́tì. Kíkú pa Nábọ́tì pẹ́ kọ́lọ́run tó rántí rẹ̀. Tó wá yẹ kí ìwọ náà kú kọ́lọ́run tó rántí rẹ̀ ni. Béèrè fún àánú tí Olúwa àánú rántí mi. Ẹ̀mí mímọ́ fi àánú rántí mi. Bẹ̀rẹ̀ sí béèrè fún àánú. Inú àìsàn yìí o gbọ́dọ̀ rí ìwòsàn. Ó ti béèrè kò sí ìkankan lẹ́yìn rẹ̀. Béèrè fún àánú níbi tó wà tó ti gbọ́ mi. Béèrè fún àánú, àánú ni kò béèrè fún. Bẹ̀rẹ̀ sí béèrè fún àánú. Àánú wà, àánú ń bẹ. Béèrè fún àánú lórí ìṣòro rẹ yìí. Pé kí ọdún yìí tó parí, Olúwa rántí mi. Àárẹ̀ mú ọkàn mi, Olúwa. Ìrètí pípẹ́ ó ń ṣọkàn láàárẹ̀. Olúwa jẹ́ ráàánú gbà láyé. Olúwa jẹ́ kí ọmọ mi ráàánú gbà. Olúwa rántí mi. Olúwa ó rántí àwọn tó rántí. Olúwa rántí ìdílé mi. Olúwa rántí mi. Ṣé bí wọ́n ló rántí Olúwa? Olúwa rántí mi. Ní orúkọ Jésù Kristi olùgbàlà, ọ̀run yóò rántí wa. Ní gbogbo ìrìn àjò wa nínú ayé, ọ̀run yóò rántí wa ní orúkọ Jésù. Ní agbára ẹ̀mí mímọ́, ọba àwọn ọba yóò rántí èmi àti ẹ ní òní. Nínú ìrìn àjò àdúrà yìí, lẹ́yìn àdúrà yìí lórúkọ Jésù, ẹ ò ní testimony ńlá. Ẹ ò ní testimony ńlá ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Jeremiah chapter 15. Mo rọ̀ wá láàárọ̀ yìí, gbogbo ẹsẹ̀ Bíbélì mo fẹ́ kẹ́ ẹ máa kọ sílẹ̀. Ẹ lọ tún fi gbàdúrà. Jeremiah chapter 15 verse 15. Jeremiah chapter 15 verse 15. Olúwa, ìwọ mọ̀, rántí mi. Jeremiah chapter 15 verse 15. Olúwa, ìwọ mọ̀, rántí mi. Bẹ̀ mí wò kí o sì gbẹ̀san mi lára àwọn onínúbíní mi. Má ṣe mú mi kúrò nítorí ìpamọ́ra rẹ. Mo mọ̀ pé mo ti jìyà ìtìjú nítorí rẹ. Olúwa, ìwọ ni mo mọ̀, rántí mi. Bẹ̀ mí wò. Olúwa, ìwọ ni mo mọ̀, rántí mi. Bẹ̀ mí wò. Ìwọ náà sọ́dàdúrà pé Olúwa, ìwọ ni mo mọ̀, rántí mi. Olúwa, bẹ̀ mí wò, fàánú rántí mi. Pẹ̀lú ìdílé mi, Olúwa fàánú rántí mi. Ẹ̀mí mọ́ fàánú rántí mi. Olúwa, ìwọ ni mo mọ̀, rántí mi. Bẹ̀ mí wò. Olúwa, bẹ̀ mí wò. Olúwa, bẹ̀ mí wò. Olúwa, bẹ̀ mí wò. Olúwa, bẹ̀ mí wò. Ẹ gbàdúrà pé Olúwa, rántí mi, ìwọ ni mo mọ̀. Ẹ̀mí mímọ́, ìwọ ni mo mọ̀. Ó yá rántí mi. Èmi àti ìdílé mi, Olúwa bẹ̀rẹ̀ sí rántí wa. Bẹ̀rẹ̀ sí rántí wa. Ní ìtókù kọ́dù ìparí, bẹ̀rẹ̀ sí rántí wa. 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 Ẹ̀mí mímọ́, bẹ̀rẹ̀ sí rántí wa. Ní ìtókù kọ́dù ìparí, Olúwa rántí ìdílé mi. Olúwa rántí ìdílé mi. Lórí àwọn ìwé ẹ̀bẹ̀ mi tí mo ti ń gbà láti January, èyí tí mi ò tí ì rí àmì. Olúwa, ní ìtókù kọ́dù ìparí, Olúwa rántí mi. Olúwa rántí mi. Olúwa rántí mi. Olúwa rántí mi. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa rántí mi. Ẹ̀mí mọ́ rántí mi.
Olúwa rántí mi ní ìtókù kọ́dún ìparí. Olúwa rántí mi, Olúwa rántí mi, Olúwa rántí èmi àti ìdílé mi, Olúwa rántí èmi àti ìdílé mi, Olúwa rántí ìdílé mi, Olúwa rántí ọmọ mi, Olúwa ṣàánú mi, Olúwa ṣàánú mi, Olúwa rántí mi, Olúwa rántí mi ní ìtókù kọ́dún ìparí. Ẹ̀mí mímọ́ ó yá rántí mi, bẹ̀rẹ̀ sí rántí mi lórí iṣẹ́ mi, lórí ìwé ìgbélú mi, lórí físà mi, Olúwa rántí mi, lórí àtilọ́kọ mi, Olúwa rántí mi. Olúwa, mo ti ronúpìwàdà, mo ti ronúpìwàdà kúrò nínú àwọn àṣìṣe mi, mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, mo ti mọ ibi tí àṣìṣe mi wà. Olúwa, lákòókò yìí, Olúwa, mo ti ṣetán láti mọ̀ ọ́, mo ti ṣetán láti kúrò nínú ẹ̀ṣẹ̀. Olúwa, wá ṣíwèé ìrántí kàn mí, Olúwa ṣíwèé ìrántí kàn mí, Olúwa ṣíwèé ìrántí kàn mí. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á gbàdúrà pé Olúwa, ẹ̀mí mímọ́ ó yá bẹ̀rẹ̀ sí ṣíwèé ìrántí kàn mí, bẹ̀rẹ̀ sí ṣíwèé ìrántí kan ọmọ mi, bẹ̀rẹ̀ sí ṣíwèé ìrántí kan ìdílé mi. Ó yẹ ẹ jẹ́ á ké pe Ọlọ́run pé Olúwa ṣíwèé ìrántí kàn mí, ayérayé ṣíwèé ìrántí kàn mí. Ẹ̀mí mímọ́, ẹ̀mí àwọn wòlíì, ó yá ṣíwèé ìrántí kàn mí, 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 ó yá ṣíwèé ìrántí kàn mí ní orúkọ Jésù. Ní ìtókù kọ́dún ìparísẹ̀, ìwọ náà ó ní ẹ̀rí ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ó ní ẹ̀rí, ọ̀run yóò ṣíwèé ìrántí kọ́ ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ọ̀run yóò ṣíwèé ìrántí kọ́. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Genesis chapter 8 verse 1. Genesis chapter 8 verse 1. Ọlọ́run sì rántí Nóà àti ohun alààyè gbogbo àti gbogbo ẹran ọ̀sìn tí ó wà pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀. Ṣé ẹ ti gbọ́? Ọlọ́run sì rántí Nóà àti gbogbo ohun alààyè. Ọlọ́run ṣíwèé ìrántí kan Nóà, ó ṣíwèé ìrántí kan àti ohun gbogbo alààyè. Ọlọ́run sì mú afẹ́fẹ́ kọjá lórí ilẹ̀, omi náà sì fà kúrò, omi gbẹ dànù. Ọlọ́run rántí Nóà ni. Mọ̀mọ́ níbi tó wà, ẹ pariwo sókè lóhùn rárá pé Olúwa, agbára tó fi rántí Nóà, tó fi rántí gbogbo ohun alààyè, tó fi rántí ẹran ọ̀sìn, tó fi rántí gbogbo nǹkan pátá, tó fi mú omi kúrò lórí ilẹ̀ fún Nóà. Olúwa, fi agbára yìí rántí mi kó mú ogun kúrò nínú ayé mi. Nínú ìtókù kọ́dún ìparí, Olúwa rántí mi, ẹ̀mí mọ́ rántí mi, ayérayé rántí mi, ọba àwọn ọba rántí mi. Ẹ gbàdúrà, ẹ já gbàdúrà pé Olúwa rántí mi. Ẹ̀yin ogun ọ̀run, ó yẹ bẹ̀rẹ̀ sí rántí mi. Ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ó yẹ rántí mi, ó yẹ rántí mi, ó yẹ rántí mi. Ó ní Ọlọ́run sì rántí Nóà àti ohun alààyè gbogbo àti gbogbo ẹran ọ̀sìn tí ó wà pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀. Ọlọ́run sì mú afẹ́fẹ́ kọjá lọ lórí ilẹ̀, omi náà sì fà. Ẹ já sọ fún Ọlọ́run pé Olúwa, omi ayé tó ní mi ò ní lọ, Olúwa bẹ̀rẹ̀ sí fà gbẹ. Omi ayé tó fẹ́ gbé mi mì, Olúwa bẹ̀rẹ̀ sí fà wọ́n gbẹ. Omi ayé tí ò jẹ́ kó o ṣíwèé ìrántí kàn mí, ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ máa fà wọ́n gbẹ. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ọlọ́run rántí Nóà lórúkọ Jésù. Ọ̀run rántí ìdílé rẹ lónìí. Ìwọ tó wà lábẹ́ ohùn yìí tó ń ṣe àmì lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ọ̀run rántí àwọn ọmọ rẹ lónìí lórúkọ Jésù. Kọ́dún yìí tó parí sẹ́, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ọ̀run rántí rẹ, ọ̀run rántí rẹ, ọ̀run rántí rẹ, ọ̀run rántí rẹ, ọ̀run rántí rẹ. Ẹ já sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo agbára tó lòun ò ní jẹ́ kí n ráàánú gbà, gbogbo agbára tó lòun ò ní jẹ́ kó rántí mi, ẹ̀yin ogun ọ̀run, ó yẹ ìrántí wọn, ẹ sọ wọ́n dòkú lónìí. Ẹ̀yin ogun ọ̀run, ó yẹ ṣíwèé ìrántí kàn wọ́n, ẹ sọ wọ́n dòkú lónìí. Ó yá Olúwa rántí mi, Olúwa rántí ìdílé mi, ẹ̀mí mọ́ rántí ìdílé mi. Ẹ já gbàdúrà, ẹ já ké pe Ọlọ́run. Àwọn ọmọ Ọlọ́run sọ ògo nù, àwọn ọmọ Ọlọ́run sọ ẹ̀mí wọn nù. Ẹ já sọ fún Ọlọ́run pé Olúwa rántí mi, ẹ̀mí mọ́ rántí mi, ayérayé rántí mi, ọba tó pọ̀ nípa àti agbára rántí mi. Olúwa rántí mi, 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 Olúwa rántí mi. Kí ọdún yìí tó parí, Olúwa rántí mi, kí ọdún yìí tó parí, Olúwa rántí mi, Olúwa rántí mi. Ní orúkọ Jésù, ọ̀run rántí yín bí ẹ ṣe ń gba àdúrà yìí. Ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ọ̀run kó máa ṣíwèé ìrántí kàn wá ní gbogbo ibikíbi tí a ti ń gbàdúrà yìí. Ọ̀run ṣíwèé ìrántí kàn wá. Gbogbo ẹ̀yin màmá, lórúkọ Jésù, ọ̀run yóò ṣíwèé ìrántí kàn yín. Gbogbo ẹ̀yin bàbá tẹ́ wà lábẹ́ ohùn, gbogbo ohun tí ẹ ń béèrè kọ́dún yìí tó parí lórí àwọn ọmọ yín, lórí ayé yín, ọ̀run yóò ṣíwèé ìrántí kàn yín. Gbogbo ẹ̀yin àǹtí àti bọ̀dá, lórúkọ Jésù, ọ̀run yóò ṣíwèé ìrántí kàn yín. Gbogbo ẹ̀yin ọkùnrin àti obìnrin pátá, ní orúkọ Jésù, ìwé ìrántí ọ̀run ṣí kàn yín. Mo sọ ọ̀rọ̀ àṣẹ jáde ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ọ̀run ṣíwèé ìrántí kàn yín. Ẹ ó sì ní ẹ̀rí ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Genesis chapter 19. Genesis chapter 19 verse 29. Ó sì ṣe nígbà tí Ọlọ́run ru ìlú náà
run ìlú agbègbè wọn nì. Ọlọ́run rántí Ábúráhámù ó sì rán Lọ́ọ̀tì jáde kúrò láàrin ìparun náà nígbà tí ó run ìlú wọn nì nínú èyí tí Lọ́ọ̀tì gbé jókòó. Ọlọ́run rántí Ábúráhámù, ó rántí Ábúráhámù, ó rántí ẹ̀ nígbà tí ó run àwọn ìlú. Wọ́n rántí pé ẹnìkan máa wà ń bẹ, Ábúráhámù. Ó ṣíwèé ìrántí kan. Ẹ̀yin náà sọ fọ́lọ́run láàárọ̀ pé Olúwa ṣíwèé ìrántí kan mi ní gbogbo ìrìn àjò ayé mi. Ẹ̀mí mímọ́ ò ṣíwèé ìrántí kan mi, ṣíwèé ìrántí kan mi, ṣíwèé ìrántí kan mi. Ẹja sọ́dàdúrà. Jésù Kristi olùgbàlà, àánú yóò wá wa rí ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Psalm 98 verse 3. Ó ti rántí àánú rẹ̀ àti òtítọ́ rẹ̀ sí àwọn ará ilẹ̀ Ísírẹ́lì. Gbogbo òpin ayé ti rí ìgbàlà Ọlọ́run wa. Ṣé ti gbọ́? Ọlọ́run rántí ilẹ̀ Ísírẹ́lì. Ó fi àánú àti òtítọ́ rántí ilẹ̀ Ísírẹ́lì. Ó yá ẹ sọ fún Olúwa pé Olúwa fi àánú àti òtítọ́ rántí ìdílé mi lónìí. Ẹ̀mí mímọ́ ò fi àánú àti òtítọ́ rántí ọkọ mi lónìí. Fi àánú àti òtítọ́ rántí aya mi lónìí. Fi àánú àti òtítọ́ rántí àwọn ọmọ mi lónìí. Olúwa lórí ìwé ìgbélú mi, lórí ìwé ẹ̀bẹ̀ mi. Olúwa fi àánú àti òtítọ́ rántí mi. Fi àánú àti òtítọ́ rántí mi. Fi àánú àti òtítọ́ rántí mi. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á gbàdúrà pé Olúwa àánú àti òtítọ́ rẹ, Olúwa fi rántí mi. Olúwa fi rántí mi. Olúwa fi rántí mi. Ó ní ó ti rántí àánú rẹ̀ àti òtítọ́ rẹ̀ sí àwọn ará ilẹ̀ Ísírẹ́lì. Ó yẹ ẹja sọ fún Olúwa pé àánú àti òtítọ́ tó fi rántí àwọn ará Ísírẹ́lì, Olúwa ó yá fi rántí mi ní gbogbo ibi tí mo ti ké pè ọ́. Olúwa fàánú rẹ̀ rántí mi. Olúwa fàánú rẹ̀ rántí mi. Ẹ̀mí fàánú rẹ̀ rántí mi. Ayérayé fàánú rẹ̀ rántí mi. Ẹ̀mí mímọ́ ò aláṣẹ láyé àti ọ̀run, ó yá máa rántí mi láti òní lọ. Bẹ̀rẹ̀ sí rántí mi sí rere. 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 Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á ké pe Ọlọ́run pé Olúwa bẹ̀rẹ̀ sí fi àánú rántí mi. Bẹ̀rẹ̀ sí fi àánú rántí mi ní ìtókù kọ́dún ìparí. Olúwa jẹ́ n rí àánú gbà. Olúwa jẹ́ n rí àánú gbà. Olúwa jẹ́ n rí àánú gbà. Mi ò gbọ́dọ̀ bájàkulẹ̀ pàdé lórí ohun gbogbo tí mò ń béèrè, lórí ohun gbogbo tí mò ń retí. Olúwa mi ò gbọ́dọ̀ bájàkulẹ̀ pàdé. Olúwa ṣàánú mi. Olúwa fàánú rántí 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 mi. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á ṣí Bíbélì wa sí Psalm 136. Psalm 136. Psalm 136 verse 23. Psalm 136 verse 23. Ẹni tí ó rántí wa ní ìwà ìrẹ̀lẹ̀ wa, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ẹni tó rántí wa, ṣé ti gbọ́? Nínú ìwà ìrẹ̀lẹ̀ rẹ, ìwọ tó ní ìgbéraga, ìwọ tó yẹ pé nígbà tó wà nǹkan ló rẹra rẹ sílẹ̀, nígbà tó rí tán ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run lò fún ẹ, odò nígbéraga sí i. Ṣé o ti gbọ́? Òun ló jẹ́ kọ́lọ́run gbàgbé rẹ. Òun ló jẹ́ kí gbogbo àjálù yìí mọ̀ bẹ̀rẹ̀ sí jálù ọ́. Ìwọ onígbéraga, Ọlọ́run bá ọ wí. Psalm 136 verse 23. Ẹni tí ó rántí wa ní ìwà ìrẹ̀lẹ̀ wa. Ṣé ti gbọ́? Kọ́lọ́run tó rántí rẹ, o gbọ́dọ̀ ní ìwà ìrẹ̀lẹ̀. O gbọ́dọ̀ ṣe kí ni? O gbọ́dọ̀ ní ìwà ìrẹ̀lẹ̀. Nínú ìwà ìrẹ̀lẹ̀ yìí lọ́lọ́run ó ti rántí rẹ. Ọ̀pọ̀lọpọ̀ wa nínú ìwà ìrẹ̀lẹ̀
nígbà tá a bá wà nǹkan là ń nírẹ̀lẹ̀ tá a bá ti rí tán àti doní ìgbéraga òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi débi tó yẹ kó dé ṣùgbọ́n ìyà tún ń jẹ wọ́n níbẹ̀ wọn ò ráàánú gbà ọ̀pọ̀lọpọ̀ nígbà tó bá fẹ́ gba nǹkan prophet daddy mommy daddy ṣùgbọ́n ìgbà tó rí nǹkan ìgbà tán ìgbéraga gbé wọ̀ ìgbà náà ló wá rántí pé prophet yóò mọ bó ṣe wàásù prophet yóò mọ bó ṣe gbàdúrà òun nìyà ṣe ń jẹ ọ̀pọ̀lọpọ̀ nígbà tó yóò délẹ̀ lérí o ṣùgbọ́n ìgbà tó bá délẹ̀ lérí ìyà yóò wá máa jẹ ọ́ níbẹ̀ ẹ já sọ fọ́lọ́run pé Olúwa àbẹ́ ẹ ti gbàgbé ìtàn àwọn ọmọ Ísírẹ́lì ni tí mo kó wọn kúrò nínú ìyà nítorí ìrìn àjò ọjọ́ mẹ́ta péré tí wọn ò rí omi gidi mu wọn ò rò jẹjẹ gidi jẹ wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ òdì sí Mósè wọ́n sọ̀rọ̀ òdì sọ́lọ́run ẹ já sọ fún Olúwa pé Olúwa níbo lèmi náà ti sọ̀rọ̀ òdì sí ìránṣẹ́ Ọlọ́run tó lò fún mi àfáà tọ́lọ́run lò fún ọ tó fi débi tó dé yìí pásítọ̀ tọ́lọ́run lò fún ọ tó fi débi tó dé yìí ó wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ òdì sí ó bẹ̀rẹ̀ sí gàn ó bẹ̀rẹ̀ sí wá àṣìṣe rẹ̀ ó ní ò jẹ́ kọ́lọ́run rántí rẹ o ẹni tí ó rántí wa nínú ìwà ìrẹ̀lẹ̀ wa nítorí tí àánú rẹ̀ dúró láéláé tó o bá ti nírẹ̀lẹ̀ tọ́lọ́run sì rántí rẹ àánú yóò dúró láéláé nínú ìdílé rẹ àánú Olúwa yóò dúró láéláé nínú ìdílé rẹ lórúkọ Jésù ìwà ìrẹ̀lẹ̀ tó fi rá àánú gbà tí ọ̀run ó fi rántí rẹ ó yá béèrè fún ọ̀run yóò gbé wọ̀ ọ́ lónìí torí ìgbéraga máa ba ayé ènìyàn jẹ́ o ṣé ó yé wa ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run iṣẹ́ ó yé wa ṣá èèyàn tí Ọlọ́run sọ pé ẹnìkan wà lábẹ́ ohùn yìí ó lálàá báyìí tí ilẹ̀ fi mọ́ tó fi tají kò jáde nínú kòtò tán jù sí pè mí kí n gbàdúrà fún ọ ṣùgbọ́n ìgbéraga ò jẹ́ níbo ló wà lónìí níbo ló wà bẹ́ẹ̀ mélòó ni mo fẹ́ kà ẹni tí ìyàwó ẹ̀ bímọ mẹ́rin tí mẹ́rẹ̀ẹ̀rin sì kú ó wà lórí oyún ẹlẹ́ẹ̀karùn-ún mo ní eléyìí ò ní kú ẹ má wulẹ̀ wọ́rì ẹ ṣá lọ ra ẹ lọ gẹ́ẹ̀tì kẹ́ẹ̀gì wáìtì kẹ́ rọmi sí omi ní kẹ́ máa mu ṣùgbọ́n ewu wà wájú ọkọ yín ṣẹ́yìn nìkan nìyàwó ẹ̀ ó ní rárá àwọn méjì ẹ̀yin àti ìyáálé yín ewu ọkọ yín àti ìyáálé ewu wà bẹ́ẹ̀ ṣé mo lè bọ́ ọkọ yín sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ ni sà tó bá di wíkẹ́ndì tán bá dé ó sì dé wíkẹ́ndì ó sì pè mí lóòótọ́ ìyàwó ẹ̀ ní bẹ́ẹ̀ ṣe sàn ní ṣe báyìí sí pé wòlíì ṣé lè ní wòlíì eléyìí guy man ni wòlíì fine boy ó tiẹ̀ ló níwò ó tiẹ̀ rò pé wòlíì gidi ló fẹ́ bá mi sọ̀rọ̀ ọmọbìnrin bímọ ọmọ òkú nǹkan kò sọmọ ọkọ ìyá ọmọbìnrin pè mí dáàdi òun fẹ́ give testimony òun ìdámẹ́ promise tó ń promise mo ní ẹ lọ fáwọn oníbàárà ẹ lọ pín ní 1,000 kẹ fáwọn tí ìyá jẹ àwọn oníbàárà ẹ lọ fún wọn àdúrà yìí ti gbà ó ní dáàdi ṣé ẹ mọ̀ pé ẹ sọ fọ́kọ mi pé ẹ jọ gbàdúrà ọjọ́ kan ṣoṣo mo ní bẹ́ẹ̀ ni àwọn ń kọ́ ó ní dáàdi ìyálé mi ti kú ọjọ́ 30 days ìyálé mi lọ́kọ náà kú mo ní yóò ti mọ̀ lọ́rùn báyìí pé wòlíì ni mí ó ní bí ẹ ṣe ń sọ̀rọ̀ lórí fóònù lọ́jọ́ náà ló yín mú báyìí sí yín ló yín mú ó ní ṣùgbọ́n tó bá pẹ́ ní ó lọ ra màálù yóò gbà yín gbọ́ yóò rà á lẹ́sẹ̀kẹsẹ̀ onídìísí yóò ti wá dọ̀rùn pé wòlíì ni mí ṣùgbọ́n nítorí kí ló sì fà á ìgbéraga ni ó pọ̀ ọmọdé yìí ó rò pé bóyá irú àwọn bàbá òun ó rí irú àwọn bàbá báyìí àwọn tó ti dàgbà ni yóò ní wòlíì òun ó wò pé ọmọdé ìgbéraga gbé wọ̀ ó yá sọ fọ́lọ́run pé Olúwa ayé mi nídìí ẹ̀mí ìrẹ̀lẹ̀ kí n lè borí ogun kó lè rántí mi ó ní ẹni tí ó rántí wa nínú ìwà ìrẹ̀lẹ̀ wa Ọlọ́run rántí wa ẹ já sọ fún Olúwa pé Olúwa rántí mi ẹ̀mí mímọ́ rántí mi ẹ já képe Jésù lóhùn rárá pé Olúwa rántí mi ayérayé rántí mi nínú ìwà ìrẹ̀lẹ̀ mi Olúwa rántí mi lónìí mo ti ṣetán láti tẹríba fún ọ Olúwa mo ti ṣetán láti rẹra mi sílẹ̀ níwájú rẹ Olúwa rántí mi kí kọ́dún yìí tó parí Ọlọ́run ṣèlérí Olóhùn ó rántí àwọn kan Ọlọ́run lóhùn ó rántí àwọn kan mi parọ́
ẹ̀mí ìgbéraga lọ́lọ́run máa ń lò láti bínú sí ènìyàn. Ẹni tó sunkún, dádì ẹjọ́ ẹ gbàdúrà fún mi, ẹjọ́ ẹ gbàdúrà fún mi dádì. Kí ló ṣègbéyàwó yín mà? Ó ní ìgbéyàwó mi fẹ́ dàrú ní dádì. Ọkọ mi ti kú òlé, kí ló dé? Òun lóyún, wọ́n sì lọ ṣe tẹ́ẹ̀sì. Wọ́n ní Down syndrome lọ́mọ tó wà nù òun. Ọkọ bá fárígá pé kó lọ ṣẹ́ oyún. Ó sì ní wọ́n ní bò bá ṣẹ́yún òun ó kú. Owó ò lè ṣe wàhálà ọmọ Down syndrome lọ ṣẹ́ oyún yìí. Ìyàwó lòun ò ṣẹ́yún, ìnílé fẹ́ dàrú. Mo ní lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí Ọlọ́run àyípadà ní Ọlọ́run ní ó yá kí ní kó lọ ra anointing oil kékeré tó lè mú tán lẹ́ẹ̀kan, kí n wá gbàdúrà fún kó mú. After 2 weeks kó padà lọ ṣe scan yìí, ó bá padà lọ. A ṣe ìsọjí ìta gbangba tá a ṣe tẹ́ bá rántí first day bí o ṣe kọ́ ti kámẹ́rà lóní dádì o fẹ́ give testimony dádì wọ́n ti bọ́ o ṣe scan wọ́n lọ́mọ yẹn kò sí nǹkan kan mọ́ o wọ́n rí symptoms yẹn mọ́ nínú ẹ̀ ògo ní fọ́lọ́run ẹ ṣe voice message testimony yìí o dádì o máa ṣe dádì máa ṣe láti jọ yẹn kò ṣe dòní. Nítorí pé kí ni kò kà mí kún ni. Bó bá jẹ́ pé ó kà mí kún pé lóòótọ́ wòlíì Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run lò ó fún mi, ẹ̀mí ìgbéraga ò ní gbé wọ̀. Ẹ jẹ́ á gbàdúrà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ máa gbàdúrà lórí ẹ̀mí ìgbéraga. Ẹ̀mí ìgbéraga tó máa ń ba ayé ènìyàn jẹ́. Ta ló fẹ́ gbéraga sí? Ṣé mi? Mo sọ Olúwa tó bá fún mi lówó private jet tí n bá rà á gbàgbára àti àṣẹ tó fún mi. Èmi ò ṣeré owó private jet àwọn ọmọ ọjọ́ kan wà tí yà jẹ màá pín lé wọn lọ́wọ́ kó yẹ ẹ lọ gbádùn ẹ lọ bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun ẹ lọ bẹ̀rẹ̀ ìgbé ayé dáadáa. Ìwọ tó bá fẹ́ tọ́jú mi máa ra tíkẹ́ẹ̀tì special place fún mi nínú pléènì ibẹ̀ màá tó ráwọn tí àjọ máa sọ̀rọ̀ tí ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún tí màá rí ayé wọn padà nínú pléènì tí màá ń lo private jet èmi nìkan ní wàánú ẹ̀ àbáwọn ọmọ tó bá tẹ̀lé mi tí wọ́n ti mọ Ọlọ́run ni mo tún fẹ́ mọ wàásù fún nínú private jet. Àbáwọn tí yà ń jẹ tó ń wá sí ṣọ́ọ̀ṣì lójoojúmọ́ tí ò sì sí ọwọ́ ayé lọ́rọ̀ wọn kò sí ọwọ́ òṣì lọ́rọ̀ wọn íńtánẹ́ẹ̀tì ní ìrànlọ́wọ́ owó màá gbé private jet èmi náà wà máa wà nú ẹ̀ṣẹ̀ nínú ìyà nínú ìpọ́njú. Ìwọ tó fẹ́ gbéraga síbi nítorí owó tó o ní ṣé mi rẹ́dí o láti ná owó rẹ ni ṣé mo rẹ́dí láti ẹ̀ ti wo owó tó o ní. Ìwọ ni kó gbàdúrà pé Olúwa ẹ̀mí ìgbéraga ẹ má jẹ́ ó ba ayé mi jẹ́ ẹ̀mí burúkú yìí má jẹ́ ó ba ayé mi jẹ́ Olúwa. Gbogbo ayé sọ fún ọ mo ní ìgbéraga ni ọ́ o máa ń bínú o sì tún yí padà náà ẹ̀mí yìí lọ́lọ́run sì fi gbàgbé rẹ. Ẹ já sọ fọ́lọ́run pé Olúwa rántí mi Olúwa rántí mi mú ìgbéraga kúrò nínú ayé mi mú ẹ̀mí ìrẹ̀lẹ̀ fi rọ́pò ẹ̀mí ìgbéraga Olúwa kọ́lọ́run lè máa rántí rẹ nínú gbogbo tó ń ṣe. Ẹlòmíì ọkọ tó yẹ kó fẹ́ ó ti gbéraga sí ìyàwó tó yẹ kó fẹ́ ó ti gbéraga sí ẹni tó yẹ kó ràn án lọ́wọ́ olóore tó yẹ kó ràn án lọ́wọ́ ó ti gbéraga sí yóò wá lóun gbàdúrà àtàwẹ̀ òun ò rọ́wọ́ Ọlọ́run. Àwọn tó sọ fẹ́ mi pé òrí oníbọ́dì kò léjì ìṣègbéraga kọ́ ni ọmọ rẹ̀ tó wá lọ fẹ́ tó léjì nígbà náà òun dà lónìí. Èmi tọ́ ní oníbọ́dì kò léjì ṣe bẹ́ẹ̀ mi rèé lónìí. Ní màá níyàwó nu léṣe obìnrin wọn máa kọlu sí tí ò ní gbà. Ẹ já sọ fọ́lọ́run pé Olúwa má jẹ́ kẹ́mi ìgbéraga ó ba ayé mi jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ òbí ló ti fi ẹ̀mí ìgbéraga ba ayé àwọn ọmọ wọn jẹ́ ó ò lè fẹ́ àìlè lẹ́vù ẹ̀ kéré sí ẹ̀ ṣùgbọ́n ibi tọ́lọ́run yàn fún láti fún ní ìfọ̀kànbalẹ̀ ibi tí ayọ̀ rẹ̀ ó ti kún ni Ọlọ́run yàn fún ṣùgbọ́n ní wọn gbọ́dọ̀ ríru eléyìí mọ́mọ́ mi wọn gbọ́dọ̀ ríru eléyìí mọ́mọ́ mi wọn gbọ́dọ̀ ríru eléyìí mọ́mọ́ mi. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run pé Olúwa ọdún ìmọ̀ ti ń tán lọ Olúwa rántí mi Olúwa rántí mi Olúwa rántí ìdílé mi ẹ̀mí mọ́ rántí ìdílé mi Olúwa rántí ìdílé mi Olúwa rántí ìdílé mi rántí àwọn ọmọ mi rántí iṣẹ́ mi rántí òwò mi Olúwa rántí ọ̀rọ̀ ìgbéyàwó mi Olúwa
rántí mi olúwa, ọdún yìí tán lọ olúwa. Èmi náà fẹ́ ní testimony ní December tá a bá tí àwọn èèyàn bá pè wọlé tí wọ́n ń jẹ́rìí sí ohun tí Ọlọ́run ṣe nínú ayé wọn. Èmi náà fẹ́ pè wọlé, mo fẹ́ jẹ́rìí, mo fẹ́ kọrin ọpẹ́ olúwa. Rántí mi olúwa, rántí mi. Oṣù tó kù méjì inú ọdún yìí, èmi ò ní testimony lọ December gbà tá a bá ń ṣe testimony. Èmi àti yájọ máa ṣe ni, èmi náà máa ṣe tèmi, ẹ̀yin náà máa ṣe tiyín. Ẹja sọ fọ́lọ́run pé olúwa rántí mi, olúwa rántí mi, olúwa rántí mi, olúwa rántí mi. Ẹja ṣí Bíbélì wá sí Psalm 119, Psalm 119, Psalm 119 verse 81, Psalm 119 verse 81, Psalm 119 verse 81, Psalm 119 verse 81. Ọkàn mi ń dákú fún ìgbàlà rẹ, ṣùgbọ́n èmi ní ìrètí ní ọ̀rọ̀ rẹ. Ṣé ti gbọ́? Ọkàn mi ń dákú fún ìgbàlà rẹ, ṣùgbọ́n èmi ní ìrètí ní ọ̀rọ̀ rẹ. Ṣé ti gbọ́? Ọlọ́run ó dìgbà tó wọ́n náà nírètí nínú ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbọ́ yìí. Ṣé o nírètí pé ọ̀rọ̀ yìí yí ayé mi padà? Ọ̀rọ̀ yìí fẹ́ jẹ́ kí n rí nǹkan gbà ní ọwọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ tí Ọlọ́run tí mò ń gbọ́ yìí ó fẹ́ kí n rí nǹkan gbà kó ṣù méjì tọ́dún yìí ó fi tó tán. Ẹ jẹ́ akéèké Ọlọ́run pé olúwa ó yá bẹ̀rẹ̀ sí ṣíwèé ìrántí kàn mí. Gbogbo àdúrà tó bá wá lè gbà ní wákàtí mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí gbà á. Ohun gbogbo tó ń béèrè kọ́dún yìí tó parí, mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí sọ fún Ọlọ́run, mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí sọ fún Ọlọ́run, mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀, mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí bá ọba àwọn ọba sọ̀rọ̀. Psalm 9 verse 18, Psalm 9 verse 18. Ó nítorí pé a kì yóò gbàgbé àwọn aláìní láéláé. Ṣé ti gbọ́? A kì yóò ṣe kí ni o gbàgbé àwọn aláìní láéláé. Psalm 9 verse 18. Nítorí pé a kì yóò gbàgbé àwọn aláìní láéláé. Àbá àwọn tálákà kì yóò sì gbàgbé láéláé. That means pé Ọlọ́run ò gbàgbé ẹnì kankan, àtolówó àtẹ̀tí òní o. Ọlọ́run ní òun ò ní gbàgbé rẹ, òun ò rántí rẹ. Ó yá sọ fún olúwa pé olúwa, aláìní ni mí, mo ṣaláìlọ́kọ, mo ṣaláìlọ́mọ, mo ṣaláìláyà, mo ṣaláìníṣẹ́, mo ṣaláìníwèé ìgbélú, mo ṣaláìní físà. Olúwa rántí mi, olúwa rántí mi. Aláìní ni mí, mo wà nípò àìsàn. Olúwa rántí mi, 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 olúwa rántí mi. Ó yẹ ẹ gbàdúrà, gbogbo àdúrà tó bá lè gbà bẹ̀rẹ̀ sí gbà, gbogbo bó ṣe lè fi agbára rẹ gbàdúrà lónìí. Kí Ọlọ́run sílẹ̀ ìrántí kọ̀ ní olúwa àánú ló kù mí kù. Olúwa rántí mi, olúwa rántí mi. Bàbá mi o, Ọlọ́run mi o, ó yá rántí mi, ó yá rántí mi, ó yá rántí mi. Fẹ́nu ìrántí kàn mí, fẹ́nu ẹnu ìrántí rẹ, ẹnu àṣẹ ìrántí rẹ. Olúwa fi kàn mí, 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 olúwa fi kàn mí. Jẹ́ kí ayé mi kún fún ẹ̀rí. Olúwa kọ́bìnrin tó parí, jẹ́ kí ayé mi kún fún ẹ̀rí. Olúwa kọ́bìnrin tó parí, olúwa jẹ́ kí ayé mi kún fún ẹ̀rí. Ẹ̀mí mímọ́ jẹ́ kí ayé mi kún fún ẹ̀rí. Kọ́bìnrin tó parí, olúwa jẹ́ kí ayé mi kún fún ẹ̀rí. Ẹja gbàdúrà. Ayé rẹ gbọ́dọ̀ kún fún ẹ̀rí. Àánú ló kù ọ́ kù. Kọ́bìnrin tó parí, ayé rẹ gbọ́dọ̀ kún fún ẹ̀rí. Ní orúkọ Jésù, ayé rẹ gbọ́dọ̀ kún fún ẹ̀rí. Ní orúkọ Bàbá, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀rí mọ́. Àánú gbọ́dọ̀ sílẹ̀kùn fún ọ. Ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí béèrè fún àánú. Àánú wà. Olúwa jẹ́ kí n rí àánú gbà. Ẹ bẹ̀rẹ̀ sí béèrè fún. Ẹ bẹ̀rẹ̀ sí béèrè fún. Àánú sì wà.
pé olúwa jẹ́ kí n ráàánú gbà, jẹ́ kí ìdílé mi ráàánú gbà. Olúwa ọdún yìí má jẹ́ ṣiṣẹ́ lásán, olúwa má jẹ́ ṣiṣẹ́ lásán, jẹ́ kí n ráàánú gbà kọ́dún yìí tó parí. Ẹ̀mí mímọ́ ò jẹ́ ráàánú gbà, bàbá mi ò jẹ́ kí n ráàánú gbà. Olúwa tẹ́wọ́ gba ọrẹ mi, olúwa ṣàánú mi, tẹ́wọ́ gba ìwé ẹ̀bẹ̀ mi. Olúwa jẹ́ ráàánú gbà nínú gbogbo ọ̀nà mi. Olúwa jẹ́ ráàánú gbà, jẹ́ ráàánú gbà, ẹ̀mọ́ jẹ́ ráàánú gbà, ayérayé jẹ́ ráàánú gbà. Ó yẹ máa bẹ̀rẹ̀ sí béèrè mọ̀mọ́, àánú ni ayé yín gbọ́dọ̀ ráàánú gbà. Lórí ọmọ yìí ayé yín gbọ́dọ̀ ráàánú gbà. Lórí gbogbo ìrìnàjò yìí ẹ gbọ́dọ̀ ráàánú gbà, ẹ gbọ́dọ̀ ráàánú gbà, ẹ gbọ́dọ̀ ráàánú gbà, ẹ gbọ́dọ̀ ráàánú gbà ní orúkọ Jésù. Ó yẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí béèrè fún àánú kí olúwa ní oṣù méjì kọ́bí ìparí. Olúwa jẹ́ ráàánú gbà. Oore tó bá ṣe fún ìdílé mi, olúwa bá mi ṣe láṣepé. Olúwa rántí mi, ó yá rántí mi, ṣé bí wọ́n ló rántí Séra. Olúwa rántí mi, olúwa rántí mi, ó rántí Séra ó dọlọ́mọ. Olúwa rántí mi, olúwa rántí mi, olúwa rántí mi, olúwa rántí mi, ó rántí Ábúráhámù, ó mú ìlérí ṣẹ. Olúwa rántí mi, ipá mi ti pín. Olúwa rántí mi lórí ilẹ̀ alààyè, má jẹ́ dòkú tọ́kọ tó rántí mi. Ẹ wo ẹja gbàdúrà, Nábótì kú kọ́lọ́run tó rántí Nábótì. Irú ẹ̀ ò gbọ́dọ̀ tọ́ sáwà, fún ọ̀gbọ́dọ̀ máa mú ìrẹsì pín sí wa lórí afẹ́fẹ́. Ẹlòmíì nígbà tó kú tán láyé tó mọ̀ ọ́. Ẹja sọ fún olúwa pé olúwa rántí mi lónìí, bàbá aláàánú mi, ó yá rántí mi, ó yá rántí mi, ṣàánú mi, rántí mi. Àánú ló kù mí kù, olúwa àánú ló kù mí kù, àánú ló kù mí kù, olúwa rántí mi, àánú ló kù mí kù, ẹ̀mí ń bá àánú ló kù mí kù. Olúwa bẹ̀rẹ̀ sí fi ayọ̀ rántí mi, bẹ̀rẹ̀ sí fi ayọ̀ ìgbàlà rẹ rántí mi. Olúwa bẹ̀rẹ̀ sí rántí mi, olúwa rántí mi, àánú ló kù mí kù. Olúwa àánú ló kù mí kù, ẹ̀mí mímọ́ o, àánú ló kù mí kù. Ó yá bẹ̀rẹ̀ sí rántí mi ní orúkọ Jésù. Àánú bẹ̀rẹ̀ sí rántí yín ní orúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́. Àánú bẹ̀rẹ̀ sí rántí yín ní orúkọ Jésù olùgbàlà. Gbogbo ogun promise and fail, àánú mú kúrò lónìí. Àánú rántí yín lónìí, àánú rántí yín lónìí, àánú rántí yín lónìí, àánú rántí yín lónìí, àánú rántí yín lónìí. Ó yẹ gbàdúrà ẹ dárúkọ yín kí olúwa fàánú rántí èmi Adérẹ̀mí lónìí. Olúwa fàánú rántí ìdílé mi Adérẹ̀mí lónìí. Lórúkọ Jésù, ipá mi ti fi olúwa fàánú rántí mi, fàánú rántí mi, fàánú rántí mi. Olúwa àánú ni mo béèrè fún, rántí mi olúwa. Oh Lord, remember me, remember my family, remember my work, remember my ministry. In the name of Jesus Christ, remember my ministry, remember my family. In the name of Jesus Christ, remember my work. In the name of Jesus Christ, before ending of this year, oh Lord, remember me, remember me, remember me, remember me, remember me, remember me. Remove poverty, remove poverty in my life. I don't want to see any poverty over my family, over my children, over my work. I don't want to struggle anymore. Remember me, oh Lord. Jẹ́ ráàánú gbà olúwa, olúwa jẹ́ ráàánú gbà. Let me receive mercy, let me receive mercy, let me receive mercy, let my eyes receive mercy. In the name of Jesus Christ. Ẹ gbàdúrà kí olúwa mo fẹ́ ráàánú gbà, olúwa mo fẹ́ ráàánú gbà, olúwa mo fẹ́ ráàánú gbà. Èmi náà fẹ́ dorí lé lórí. Olúwa jẹ́ ráàánú gbà, olúwa jẹ́ ráàánú gbà. Ayé kẹ́kọ̀ọ́ mi, ọ̀tá kẹ́kọ̀ọ́ mi. Olúwa jẹ́ ráàánú gbà, olúwa jẹ́ ráàánú gbà. Ẹbí kẹ́kọ̀ọ́ mi, ará kẹ́kọ̀ọ́ mi. Olúwa jẹ́ ráàánú gbà. Gbàdúrà yìí kí gbogbo ẹ̀mí rẹ̀ gbà, kí gbogbo agbára rẹ̀ gbà, kí olúwa gbogbo ọ̀nà mi. Olúwa jẹ́ ráàánú gbà, olúwa jẹ́ ráàánú gbà, olúwa jẹ́ ráàánú gbà. Olúwa ṣe bí wọn ló dójú ti àwọn ọ̀tá Jósẹ́fù, olúwa dójú ti àwọn ọ̀tá mi. Jẹ́ ráàánú gbà, olúwa rántí mi. Olúwa jẹ́ ráàánú gbà, 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 olúwa jẹ́ ráàánú gbà. Ẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà pé olúwa jẹ́ ráàánú gbà. Bẹ̀rẹ̀ sí béèrè fún àánú kí ọdún yìí tó parí. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ jẹ́ ráàánú gbà. Àánú ló kù mí kù, ipá mi ti pè. Àánú ló kù mí kù, olúwa jẹ́ ráàánú gbà, olúwa jẹ́ ráàánú gbà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ó yẹ olúwa ẹ̀mí mímọ́ ò jẹ́ ráàánú gbà, jẹ́ ráàánú gbà, jẹ́ ráàánú gbà. 5 ask
for divine favor. Ask for divine favor. Ask for divine favor over your life. Over your business. Divine favor. Béèrè fún. Ó yẹ gbàdúrà pé Olúwa gbogbo àwọn tí òjò jẹ́ kí ríwé kó o síwèé ìrántí kàn mí. Gbogbo àwọn tí òjò oríntì mi Olúwa bá mi bù fọ́jú lù wọ́n. Gbogbo àwọn ìka ènìyàn nílé bàbá àti ìyá mi tí ò fẹ́ jẹ́ kó o síwèé ìrántí kàn mí. Kọ́dún yìí tó parí Olúwa bá mi bù fọ́jú lù wọ́n. Gbogbo ẹ̀mí òkùnkùn èyí tó fún mi ló ń jẹ ojú oorun jẹ tí ò fẹ́ jẹ́ kó gòyò ó bí ọ. Olúwa bá mi bù fọ́jú lù wọ́n. Olúwa bá mi bù fọ́jú lù wọ́n. Olúwa sọ wọ́n dòkú. Olúwa fàálù rẹ̀ tú mi sílẹ̀ lọ́wọ́ gbogbo ìjì ọ̀tá. Olúwa fàálù rẹ̀ tú mi sílẹ̀. Olúwa fàálù rẹ̀ tú ìdílé mi sílẹ̀. Ó yẹ gbàdúrà. Olúwa gbàdúrà fún Olúwa. Ọba àwọn bá gbọ́ ohùn rẹ̀ níbikíbi tó wà. Ayérayé gbọ́ ohùn rẹ̀. Bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ fún agbára. Gbogbo agbára ẹ̀mí mímọ́ kó rántí rẹ lónìí. Lọ́wọ́ ogun ojú oorun tó àtàkẹ́. Ogun ojú oorun tó àtàkẹ́ ògo rẹ. Ogun ojú oorun tó àtàkẹ́ àṣeyọrí rẹ. Ogun ojú oorun tó àtàkẹ́ ìlọsíwájú rẹ. Ó yá béèrè fún agbára ẹ̀mí mímọ́. Béèrè fún iná Ọlọ́run. Ó yá béèrè fún àánú. Fún Ọlọ́run fi àánú fi iná kọlù wọ́n. Kí agbára ẹ̀mí mímọ́ kọlù wọ́n. Gbogbo alágbára ilé bàbá mi. Èyí tó dínà ògo mi. Gbogbo alágbára ilé ìyá mi. Èyí tó dínà àṣeyọrí mi. Olúwa ò fàánú kọlù wọ́n. Béèrè fún àánú. Àánú wà kọ́dún tó parí. Èmi ò lẹ́rìí. Ìwọ náà lẹ́rìí. Béèrè fún àánú. Kí Olúwa ṣàánú mi. Àánú sì wá. Olúwa ṣàánú mi. Olúwa ṣàánú mi. Ó yá béèrè fún àánú. Olúwa tẹ̀lé àánú gbà. Olúwa ní gbogbo ọ̀nà mi. Ó yá ìgbàdúrà. Olúwa ò gbogbo ẹ̀mí òkùnkùn tó gbé àṣeyọrí mi mì tí ò jẹ́ kó rántí mi. Olúwa kọlù wọ́n pẹ̀lú ọwọ́ agbára rẹ̀. Olúwa kọlù wọ́n. Gbogbo ẹ̀mí òkùnkùn tó frustrate ayé mi. Olúwa tó frustrate ògo mi. Tó frustrate àyànmọ́ mi. Olúwa kọlù wọ́n pẹ̀lú ọwọ́ agbára. Olúwa kọlù wọ́n pẹ̀lú ọwọ́ agbára. Olúwa dójú tì wọ́n. Rántí mi kó o dójú tì wọ́n. Olúwa jẹ́ ráàánú gbà. Olúwa jẹ́ ráàánú gbà. Ó yẹ gbàdúrà kọ́dún yìí tó parí. Olúwa jẹ́ ìrànlọ́wọ́. Kọ́dún yìí tó parí ní orúkọ Jésù. Ìrànlọ́wọ́ kó wá ọ rí. Àánú kó wá ọ rí nínú gbogbo ọ̀nà rẹ. Kó rí ojú rere Ọlọ́run bí o ṣe ń lọ lónìí. Àánú Ọlọ́run kó máa wá ọ rí bí o ṣe ń lọ lónìí. Kí ìrántí ìwé ìrántí ká ṣì kàn. Kí ọ̀run kó ṣíwèé ìrántí kan ìdílé rẹ ní orúkọ Jésù. Kí ọ̀run kó ṣíwèé ìrántí kan ìdílé rẹ bí o ṣe ń lọ lónìí. Mo súre fún gbogbo ìwọ tó wà lórí ipò àìsàn. Ọ̀run ṣíwèé ìrántí kan lónìí. Ọ̀run wù ọ́ sàn lónìí. Gbogbo ìwọ tó ń wá ìrànlọ́wọ́ owó, ilẹ̀kùn àánú ṣí fún ọ lónìí. Gbogbo ìwọ tó ń wá ìrànlọ́wọ́ iṣẹ́, ilẹ̀kùn àánú ṣí fún ọ lónìí. Gbogbo ìwọ tó wá bá mi share program yìí lónìí, ilẹ̀kùn àánú ṣí fún ọ lónìí. Àṣíwèé ìrántí kan o. Lórúkọ Jésù Kristu olùgbàlà. Gbogbo ìwọ tó mọ Ọlọ́run lónìí. Àṣíwèé ìrántí kan. Ilẹ̀kùn ayọ̀ ṣí fún ọ. Kọ́dún yìí tó parí. Ó ní ẹ̀rí ní orúkọ Jésù. Ó ní ẹ̀rí kí ọdún yìí tó parí. Ó ní ẹ̀rí ní orúkọ Jésù. Ayọ̀ rẹ ti kún. Mo pa á láṣẹ níṣẹ́ kí ọdún yìí tó parí sẹ́. Ọ̀run ṣíwèé ìrántí kan àti ìwọ àti ìdílé rẹ. Ẹ ó yìn Ọlọ́run lógo lórí àwọn ọmọ rẹ. Ẹ ó yìn Ọlọ́run lógo lórí ọkọ rẹ. Ó yìn Ọlọ́run lógo lórí iṣẹ́ rẹ. Ó yìn Ọlọ́run lógo. Ohun tí ayé ti rò ọ́ pé èmi sọ́kọ́dún yìí tó parí. Ó rí òun náà gbéṣe lórúkọ Jésù Kristu olùgbàlà. Ó rí gbéṣe o. Ọ̀rọ̀ rẹ ò ní wà bákan náà mọ́ ní orúkọ Jésù. O ti ráàánú gbà o ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́. Àti ráàánú gbà ní orúkọ Jésù Kristi olùgbàlà. Àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ fún Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́ fún atóbijù. Pé Olúwa o ṣé, ẹ̀mí mọ́ o ṣé, ẹ̀mí mọ́ o ṣé. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Pé Olúwa o ṣé o, ayérayé o ṣé o, adánimọ́gbàgbé. Olúwa o ṣé o, ọba tó pọ̀ nípa àti agbára. Olúwa o ṣé o, 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 Olúwa o ṣé o. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Pé Olúwa o ṣé o, ẹ̀mí mọ́ o ṣé o, ọba onímájẹ̀mú ayọ̀. Kó ṣílẹ̀kùn àánú fún wa. Ẹyẹ bá Ọlọ́run sọ̀rọ̀. Onímájẹ̀mú ayọ̀. Onímájẹ̀mú ayọ̀.
bó ṣe ń lọ báyìí. ó ní ilẹ̀ máa fàánú kó máa ṣí fún ọ, jẹ̀mú ilẹ̀ fojú rere kó máa ṣí fún ọ, ayọ̀. ilẹ̀ fàṣeyọrí kó máa ṣí fún ọ lórúkọ ó Jésù ní Kristi máa olùgbàlà. Bó ṣe jẹ̀mú ń lọ báyìí lórúkọ Jésù, ayọ̀. ọ̀rọ̀ rẹ ti já sí ayọ̀. Gbogbo ìwọ tó má lálàkálà, gbàgbé ọ̀run ti fagilé ọ̀rọ̀ àlá tá náà ní a orúkọ jọ Jésù sọ. Kristi olùgbàlà. Ọ̀run kò ní gbàgbé ọ̀rọ̀ rẹ ó ní máa ní jẹ̀mú orúkọ Jésù. Ọ̀run ò ní gbàgbé rẹ o ní orúkọ Jésù. Ẹ má gbàgbé o, ọjọ́ Wednesday àdúrà àánú, ọ̀pọ̀lọpọ̀ wa kì í wá, ọ̀pọ̀lọpọ̀ kì í wá. Ọlọ́run sì ní ká ya ọjọ́ Wednesday sí ọ̀tọ̀ fún àdúrà àánú. Aago 10 àárọ̀ Nàìjíríà ni, aago 10 àárọ̀ Nàìjíríà. Títí ọ̀sẹ̀ yìí yóò yàtọ̀ o, títí ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù, ẹ má bínú, yóò yàtọ̀ títí ọ̀sẹ̀ yìí. Aago kan ọ̀sán Nàìjíríà òun ni ti Wednesday yìí o. Aago kan ọ̀sán Nàìjíríà òun ni àdúrà àánú ti Wednesday yìí. Aago kan ọ̀sán Nigerian time. Yóò dára fún wa lórúkọ Jésù, yóò dára fún wa, ó sì rí àánú gbà. Ọlọ́run ní ọjọ́ àánú ká yà á sọ́tọ̀, ká yà ọjọ́ àánú, ọjọ́ Wednesday sọ́tọ̀ fún ọjọ́ àánú, ká mọ̀ gbàdúrà fún àánú. Ẹ má gbàgbé every 15 of the month tí ọdún yìí ó fi parí, àdúrà ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù 15 of the month, on the 15 of the month títí tí àdúrà yóò fi parí, tí ọdún yóò fi parí. Ọlọ́run ní ká wà níwájú òun pẹ̀lú àwẹ̀. A ó sì bẹ̀rẹ̀ àdúrà àti àwẹ̀ wa ní December 21. A ó parí ẹ̀ ní January 21. December 21. A ó parí ẹ̀ ní January 21. Ní orúkọ Jésù, a ó rí àánú gbà o, a ó rí àánú gbà o. Àdúrà èyí tí ó wáyé ní on the 15, on the 15th ti next month, on the 15th ti November, ó jẹ́ ọjọ́ Tuesday. On the 15th ti November, ó jẹ́ ọjọ́ Tuesday. On the 15th November, ó jẹ́ ọjọ́ Tuesday. On the 15th ti December, on the 15th ti December, ó jẹ́ ọjọ́ Thursday. Yóò dára fún wa. Ẹ jẹ́ ká kọ sílẹ̀, ẹ má gbàgbé. Àdúrà wa ní ọjọ́ Friday, aago 10 náà ni kò yàtọ̀. Ní ọjọ́ Friday àti ọjọ́ Monday, aago 10 alẹ́ Nigerian time ni kò yàtọ̀. Àdúrà àánú aago 1 ọ̀sán Nigerian time ni. Lórúkọ Jésù yóò dára fún wa o. A ó sì rí àánú gbà. Omi tá a gbàdúrà sí ní on the 15 lélẹ̀, ó di 15 ti 15 December ká tó lò ó. Yóò dára fún wa ní orúkọ Jésù. A ó sì rí àánú Ọlọ́run gbà. A rí ojú rere Ọlọ́run lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ ń ṣàdúrà fún mi, yóò dára fún yín, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tí ẹ ṣe advice, yóò dára fún yín ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ rí ọwọ́ Ọlọ́run tí ẹ sì ń sọ lórúkọ Jésù, ọ̀run yóò jẹ́rìí sí agbára ẹ̀ nínú ayé yín o. Ẹ ó máa tẹ̀síwájú, ọ̀run yóò ṣíwé ìrántí kàn yín ní orúkọ Jésù. Ẹ ó sì rí ojú rere. Gbogbo ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́ fún orí òkè tá à ń kọ́, yóò dára fún yín o. Gbogbo ẹ̀yin tí ẹ ń sàn dá mẹ́wàá láì jẹ́ pé mo béèrè, ẹ ń ro nínú ọkàn yín pé ó yẹ kẹ́ ẹ máa ṣe, ẹ sì ń ṣe, yóò dára fún yín. Ọ̀run yóò máa ṣíwé ìrántí kàn yín. Ẹ ó máa ní ayọ̀ lórúkọ Jésù. A mú òróró kúrò nínú ayé yín o. A mú kúrò nínú iṣẹ́ yín ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ojú rere rẹ̀ yóò máa jẹ́ tiyín o. Ẹ ó sì máa rí àánú gbà ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà. Ìdààmú wàhálà kò ní jẹ́ tiyín. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe program yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọ̀run yóò sì dúpẹ́. Ọ̀run yóò san yín ní ẹ̀san rere. Yóò dára fún yín ní orúkọ Jésù. Ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, yóò dára fún yín o. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí WhatsApp group, yóò dára fún yín. Mo kí yín o. Lórúkọ Jésù, ẹ ó ra àánú gbà o. Gbogbo ẹ̀yin tẹ́ sì ń fún àwọn èèyàn ní nọ́mbà, ẹ jẹ́ kó máa yé wọn pé táìmù wa lọ Australia yàtọ̀ sí ti Nàìjíríà tàbí ìlúkìlú tí wọ́n bá wà. Kí wọ́n jọ kí wọ́n máa wo táìmù tí Australia wà kí wọ́n tó máa pè mí. At second, gbogbo àwọn tó máa ń pè mí kí n tó bẹ̀rẹ̀ program, mi ò kì í dáyàn lóhùn. Tí ó bá ti jẹ́ pé mo fẹ́ bẹ̀rẹ̀ program báyìí, mi kì í dáyàn lóhùn. Àwọn kan pè mí láàárọ̀, ẹ má bínú. Tí bá fẹ́ ṣe program, mi ò kì í dáyàn lóhùn. Yóò dára fún yín. Ẹ̀yin náà rí bí ohùn mi ṣe rí. Mo ṣe prayer pẹ̀lú àwọn ìdílé kọ̀ọ̀kan. So mi tó rest ló fà á tí ohùn mi tó fi rí bó ṣe rí. Yóò dára fún wa lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ tí mi ò lè dá yín lóhùn, ẹ má bínú sí mi o. Ẹ̀yin náà kórè nínú ohùn mi, àbí? Yóò dára fún wa, ẹ má bínú. Mo busy gidi gan. Mo sọ pé láti on the 12th of this month máa busy gan. Mo busy gan. Ẹ jọ̀ọ́, yóò dára fún wa lórúkọ Jésù. A ó sì ra àánú gbà. Ẹ ó rí ojú rere Ọlọ́run. Ẹ má bínú. Bá ti kọ́ ti kámẹ́rà báyìí, mo lọ sùn. Torí night ni mo dẹ̀ ṣe dé, mo wá bí.
so ẹjọ́ mi ní lè dẹ́ni kankan lóhùn, ẹjọ́ ẹ má bínú sí mi, ẹjọ́ mo fi Jésù Kristi mo fi bẹ̀ yín. Gbogbo àdúrà tá ń gbà yìí kì í ṣe àgbàdànù. Tí ẹ bá ń la ìṣòro kan kọjá, àwọn program tá a ti ṣe àìmọye àwọn èèyàn ló ń padà lọ wò tí wọ́n sì ní ẹ̀rí. Àṣẹ Ọlọ́run wà ń bẹ̀. Àwọn program wa wà lórí YouTube. Tẹ́ bá ti type Momad, tẹ́ bá ti type ẹ̀, ó wà lórí YouTube. Ẹ lè rí gbogbo wọn wò. Tẹ́ bá ti rí wò lórí Facebook mọ́, ẹ type Momad, MOMOMAD International Ministry òkè àánú àti ìtúsílẹ̀. Ẹ rí ó wà lórí YouTube. Ẹ rí gbogbo program wa bẹ̀. Tá bá ti ń ṣe tán báyìí mo máa upload ẹ̀ sórí YouTube. Ẹ bá mi subscribe sórí YouTube náà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ subscribe sí yóò dára fún yín lórúkọ Jésù. Ẹ ó sì rí àánú gbà. Gbogbo tẹ́ ẹ bá fẹ́ fi gbàdúrà ẹ lọ sórí YouTube ó bẹ̀ ó wà ń bẹ̀. Ẹ bá ti type Momad, MOMAD International Ministry òkè àánú ìtúsílẹ̀. Ẹ rí tẹ́ bá ti subscribe sí anytime tẹ́ bá fẹ́ pray ẹ lọ sórí YouTube ó bẹ̀. Ẹ play kẹ́ fi gbàdúrà. Ẹ ó rí àánú, ẹ ó rí ojúrere Ọlọ́run lórúkọ Jésù. Ẹ ó sì rí ìyanu Ọlọ́run. Ẹ bá mi lọ subscribe sí gbogbo ẹ̀yin tí ẹ wà lórí abẹ́ òun yìí tí ẹ ti subscribe síbẹ̀. Ẹ lọ bá mi subscribe sí YouTube yìí, yóò dára fún yín. Tó bá ti pé 1000 sí, àwa náà máa ṣe live lórí YouTube, yóò dára fún wa, ó sì rí àánú gbà lórúkọ Jésù. Ìyanu Ọlọ́run yóò ṣẹlẹ̀ nínú ayé wa. Ọlọ́run ti ṣíwé ìrántí kan wa, ṣùgbọ́n ẹ jẹ́ káwa náà ká ṣe ìfẹ́ Ọlọ́run, káwa náà ṣíwé ìrántí kan Ọlọ́run. Káwa náà máa rántí ohun gbogbo tó fẹ́, ká máa tẹ̀lé ọ̀nà rẹ̀. Nígbà náà la tó lè rí ojúrere Ọlọ́run o. O ò lè fi owó wá ojúrere Ọlọ́run. Tí wòlíì wá ń tàn pé tó bá fún un lówó ó rí ojúrere Ọlọ́run, ó ń tàn jẹ ni, ó kàn gbowó rẹ ni. O ò lè kọ́lé fún wòlíì tó o bá ṣèfẹ́ Ọlọ́run, o ò lè rójúrere Ọlọ́run. Bá àmọ́ sàndá mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ tó o bá ṣèfẹ́ Ọlọ́run, o ò lè rójúrere Ọlọ́run o. O bá san offering tó o bá ṣèfẹ́ Ọlọ́run, o ò lè rójúrere rẹ o. O gbọ́dọ̀ rójúrere rẹ̀ tó o bá ti ń ṣèfẹ́ rẹ̀. Kì í jẹ́ èèyàn ní gbèsè ohunkóhun. Yóò sì dára fún wa kí gbogbo wa sì ṣọ́ra fún advice. Ẹ jọ̀ọ́ ẹni tí ó mọ̀ gbà yín nímọ̀ràn ẹ kíyèsára o. Sátánì ń lò ó láti ja àwọn ènìyàn lógun. Ẹ kíyèsára o. Yóò dára fún wa lórúkọ Jésù. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọlọ́run ní ọmọbìnrin kan wà lábẹ́ òun yìí. Ọlọ́run ní ọmọbìnrin kan wà lábẹ́ òun yìí. Ẹ gbọ́ mi dáadáa. Ọlọ́run gbé gbèsè ìrìn àjò pẹ̀lú ọkùnrin kan. Ọlọ́run ní ìgbẹ̀yìn ẹ̀ ò ní da. Mi wàá mọ irú ìgbésẹ̀ tó gbé, ṣùgbọ́n ọ̀nà mọ̀. Ọlọ́run ní ìgbẹ̀yìn rẹ̀ ò ní da. Ó ní ìwọ àtọmọkùnrin yìí. Ẹ ní kí n là mọ́lẹ̀, ẹ ní ìfẹ́ kọ̀kọ̀. Ọlọ́run ní kí n kiri wa lọ. Ó ní ìgbẹ̀yìn rẹ̀ ò ní da o, kó kíyèsára lórúkọ Jésù kó má bàa wọnú ogun. Mo ti jíṣẹ́ tí Ọlọ́run rán mi o. Yóò sì dára fún wa ní orúkọ Jésù. A ó sì ra àánú gbà. A ó rí ojúrere rẹ̀. Ìyanu Ọlọ́run yóò ṣẹlẹ̀ nínú ayé wa. A ó sì rí ojúrere Ọlọ́run. Bí ẹ ṣe ń lọ báyìí, ẹ ò ní lọ lékú lọ́wọ́, ẹ ní lọ lárùn lọ́wọ́ o. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó sọ̀kalẹ̀ kó mọ́ bá wa gbé nísìn àti títí láéláé. Àmín, àmín. Ní ọjọ́ Wednesday, ọjọ́ àánú, ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ after program ọjọ́ àánú, mo máa ń wà níbí. Màá jókòó síbí, àwọn èèyàn ó pè, àwọn mi ò ní pè níjọ́ náà. Ọjọ́ ìmọ̀ máa ń filẹ̀ ni pé after program àánú 1 hour ni program àánú. After 1 hour yẹn màá wà níbí. Gbogbo ohun tẹ́ anybody bá fẹ́ bá mi sọ, ẹ sọ. Ẹ lè pè lóru, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín. Torí mo máa ń fi somehow téèyàn bá pè mí tí mi ò bá lè gbé kọ́ ẹ̀. Ẹ jọ̀ọ́ ọjọ́ Wednesday, ọjọ́ àánú tí bá ti parí 1 hour program, màá wà níbí throughout, màá dá wa lóhùn. Reason tí mo ṣe máa ń ṣe ni pé ọjọ́ Thursday mi kì í lọ ibi iṣẹ́ láàárọ̀. So gbogbo òru yẹn mo máa wà níbí láti dáwọn èèyàn lóhùn. Màá dẹ̀ fi àárọ̀ màá sùn. Reason nìyẹn. Ẹ jọ̀ọ́ yóò dára fún wa lórúkọ Jésù. Èmi ṣe full time pastor, mò ń ṣiṣẹ́ o. Bí mo di orí òkè, màá ṣiṣẹ́ Nàìjíríà, màá wá nǹkan tí màá ṣe. Mi ní ìdí torí tí n bá ti ń dúró sórí ìdá mẹ́wàá, mi ní sòtítọ́.
wọ́n ní èèyàn ní jẹ dòdò kó sòdodo, and it's true. Ó ní ìjẹ́ káwọn ìránṣẹ́ Ọlọ́run ní Nàìjíríà ó lè sòdodo torí wọ́n ti ń jẹ dòdò pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀, pẹ̀lú àwọn ìka ènìyàn. Ó ní ìjẹ́ wọn ó lè sòdodo. Yóò dára fún wa lórúkọ Jésù. A ó sì ra àánú gbà. Kò ní fọ́lọ́run lókè ọ̀run. Ó dàárọ̀ o.